ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wa. ògidì ìròyìn pọ́nbélé láti inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa. ẹ̀tẹ́ tí ẹ bá wa gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wa. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. àjímúná. ìròyìn àjímúná. lórí ìsìnfẹ́fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wa. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. ìròyìn àjímúná òun náà ni àtúngbédé láàárọ̀ yìí o. ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́ mọ́ o ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì alàlújá yìí tó bá ń fẹ́ dé akínyìn káàbọ̀ sórí akọ̀tún ètò ìròyìn àjímúná fún títí àárọ̀ yìí láò ní wararo láìsí ní rẹpẹtì rárá. ẹ jáwọ́ mọ́ mú àwọn kókó eléyìí tó di ìròyìn láàárọ̀ yìí ká mọ́ mú wá sí etí gbọ̀nyìn lọ́kọ̀ọ̀kan èjèèjì ní ọ̀bá lẹ́jọ́ nù o. kókó àkọ́kọ́ eléyìí tèmi ó kọ́kọ́ mú fún títí àárọ̀ yìí náà ló wà o láti inú ìwé ìròyìn Nigerian Tribune níbi tí wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé gbogbo wọn gómìnà eléyìí tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo wọn náà wọ́n ní ìlànà àtẹ̀lé eléyìí tí wọ́n fi jókòó sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn àkọ́kọ́ àti kókó yìí ló ti kọ́kọ́ jáde wá o. ọwọ́ àwọn àjọ NDLEA ó tẹ bàbá ẹni ọdún mẹ́rìnléní-àádọ́rin pẹ̀lú òbítíbitì oògùn olóró lọ́wọ́ rẹ̀ ní ìlú Àbújá. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni mo ti fẹ́ mú ìròyìn eléyìí níbi tí Lamido tó ti ní ó ń ṣe àtìlẹ́yìn o láti jẹ́ kí ìjókòóso àti kí wọ́n yanjú wàhálà eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Lamido òun ló sọ bẹ́ẹ̀, ìwé ìròyìn The Nation òun náà ló sì kọ. iná orílẹ̀-èdè Nàìjíríà gbádùn mọ́ wa o. a fẹ́ ṣe àfikún iná mọ̀nàmọ́ná tààrà ní orílẹ̀-èdè Nàìjíríà torí wípé ó ń jẹ́ kí okòwò wa kó lọ sókè, bẹ́ẹ̀ ni à ń lo iná ọ̀hún bó ṣe tó àti bó ṣe tẹ́ wa lọ́rùn nínú ilé. orílẹ̀-èdè Togo ni wọ́n tún fẹ́ ṣe àfikún iná tí wọ́n rà ní orílẹ̀-èdè yìí. ọmọ ẹlẹ́ran Nàìjíríà ń jẹ egungun o. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí wọ́n ti ń jó di mímọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ pínpín àti yíyá oúnjẹ fún àwọn èèyàn pàápàá jùlọ lásìkò oṣù lámúlánà àti lẹ́ǹtì eléyìí tó wà lóde yìí. wọ́n ní láwọn èèyàn ní wọ́n bá ń fò fáyọ̀. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. àwọn abúlé kan ní ìpínlẹ̀ Sokoto wọ́n bá de àwọn báńdíìtì wọ́n sì mú mẹ́ta balẹ̀ nínú wọn ní ìpínlẹ̀ náà. ìwé ìròyìn Daily Trust ló tì í jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà níbẹ̀ ni Umahi ló ti ń sọ̀rọ̀ tó ti ní ààrẹ Bọ́lá Tinubu ó ti yanjú gbogbo àwọn nǹkan eléyìí tí àwọn ìṣèjọba tó wà lóróyè lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ tí wọ́n máa ń bá àwọn apá gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n máa ń fi jẹ wọ́n yà. wọ́n ní ààrẹ ò ṣe bẹ́ẹ̀ o, níṣe ni ààrẹ tún ètò ọ̀hún ló tún tò. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí ló ti jáde wá. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn òṣìṣẹ́ aṣọ́bodè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kọjú ìbọn da àwọn dẹ́rẹ́bà ní ìlú Òṣogbo. ìwé ìròyìn Daily Trust ló ti ìròyìn náà jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà ó níbi tí wọ́n ti ń jó di mímọ̀ wípé ìròyìn gbé pé Davido òun náà ni ó ti bu ẹnu àtẹ́ lu àwọn ọmọ ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n lu akẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ Èdó. ó ní eléyìí kò bójúmu o, ó sì ń pè fún kí àwọn ìjọba kí wọ́n mójútó torí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Ondo
ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ Ògbóòkò èyí tó jẹ́ aládarí àwọn ikọ̀ èyí tó máa ń da omi àláfíà ìlú rú ikọ̀ àwọn ọmọ jàǹdùkú ní ìpínlẹ̀ náà wọ́n fi páńpẹ́ ọba mú wọn o ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. ń bá a kúlà dèrè èèyàn ò sunwọ̀n láàyè eléyìí ni bí àwọn ìwé ìròyìn Vanguard bí wọ́n ṣe sọ nípa ìtọ́jú wọn rí o nígbà tí wọ́n dé ilé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gbajúgbajà agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè wa Nàìjíríà Onígbìdé látàrí bí wọ́n ṣe dé ilé rẹ̀ tí wọ́n sì wí pé wọ́n ní nígbà tí à ń jọ̀fẹ́ wà láyé láwọn èèyàn ní ń ṣẹ̀ṣẹ̀ gírí o à ń jọ̀fẹ́ kú tán wọ́n ní ilé rẹ̀ ó dahoro ìwé ìròyìn Vanguard òun náà ló sọ̀rọ̀ nípa ẹ̀. nínú ìwé ìròyìn Punch ni eléyìí náà ti jáde wá o pàtàkì lóbìnrin ẹnẹ́wó lé wọn lórí ọ̀gá àgbà fún àwọn àjọ tó ń rí sí ohun jíjẹ àti ohun mímu ní orílẹ̀-èdè Nàìjíríà ó rọ àwọn ará ìlú wípé kí wọ́n ó dókòwò lé àwọn ìyá àti àwọn ọmọbìnrin kí wọ́n ó dókòwò lé wọn lórí ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Tinubu yóò pàdánù tí Àtíkù tó bá ilé jáde dupò tó sì mú ìkan lára Òbí àbí Amechi Délé Mohammed òun ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló sì ti sọ. pẹ̀lú bí ìtàkórógan àti gbígbójú agan síra ẹni bó ṣe ń lọ ní orílẹ̀-èdè US àti Israel tó fi mọ́ Iran àwọn àjọ WHO ni wọ́n ti nàka àléébù sí orílẹ̀-èdè Israel o bí wọ́n ṣe ìkọlù sí hospital kan ní Lebanon tí wọ́n sì pa àwọn òṣìṣẹ́ elétò ìlera 14 tí wọ́n ṣe wọ́n ní kẹ́nẹ́bùsẹ̀ o ìwé ìròyìn Premier Time ló táìmù ẹ̀ jáde. ó jọ bí ìgbà tó jẹ́ pé pinpin ẹgbẹ́ òṣèlú PDP ó ti fẹ́ pin o látàrí bí gómìnà eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Bauchi bí ìròyìn ti ń gbé wípé ó ṣeé ṣe o láìpẹ́ láì jìnnà kóhun náà kó tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ìwé ìròyìn Vanguard òun ló kọ̀ròyìn ọ̀hún. àwọn àjọ FIFA ni wọ́n ti ta orílẹ̀-èdè Nàìjíríà lójì pẹ̀lú orílẹ̀-èdè Congo lórí kíni àti kíni ẹ gbọ́ ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo sì wà ọ níbi tí ìròyìn ti ń gbé o tí wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́lọ́run lórí mọ̀kóyọ̀ látàrí ìjàmbá ọkọ̀ kan eléyìí tó ṣẹlẹ̀ ní ojú òpópónà Makurdi eléyìí tó sì gba ẹ̀mí àwọn èèyàn díẹ̀ tó jẹ́ pé orí tún kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yọ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. pẹ̀lú bí ìjọba orílẹ̀-èdè UK bí wọ́n ṣe dá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ kọ́ láti má ṣe àbẹ̀wò wọn ni fífi ojú ẹni gbolẹ̀ òun ni ọ̀rọ̀ náà ló jẹ́ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. sáàmù orílẹ̀-èdè yìí wá gọ̀ débi pé wọn ò wá tiẹ̀ wá ní àwọn ní rí gbogbo àwọn àṣìṣe ẹgbẹ́ òṣèlú APC àbí ẹgbẹ́ òṣèlú ADC òní ń béèrè bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. àwọn kókó yìí àti kókó míì ni ó ṣeé ṣe láàmú àmúwá láò sì máa tu bó ṣe tó àti bó ṣe yẹ. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ mọ́ o ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì alàlújá yìí tó bá ń fẹ́ dé o akínyìn káàbọ̀ sórí akọ̀tún ètò àjímúná ìròyìn àjímúná fún títí àárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ nítorí pé tí ilẹ̀ bá ti mọ́ báyìí òun náà ni àwa máa ń wá sí orí ètò nítorí pé torí tiyín ni ìròyìn eléyìí tí wọ́n bá ti kọ lójoojúmọ́ òun náà làwọn ò mọ̀ gbé wá sí etí gbọ́ yín o nítorí pé àwa ò fẹ́ jẹ́ kí etí yín kó di sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn eléyìí tí wọ́n ti gbé wádé bí wọ́n bá sì ṣe kọ́ òun náà láṣẹ kà á tó bá wá tó àkókò eléyìí tí ẹ̀yin náà tẹ́ bá wa gbẹ́nu débẹ̀ ọ̀rọ̀ eléyìí tí ó bá ti jáde nínú ìròyìn òun náà ni kẹ́yìn ó bá wa dá sí o nítorí tí wọn bá ti kọ ẹ gbọ́dọ̀ bá wa dá sí kan ní 89.1 FM òun náà lẹ́ ń gbọ́ o iṣẹ́ aláwà nílùú òkè ìjọba ìbílẹ̀ kájọlà ìpínlẹ̀ ọ̀yọ́ ńlá wà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ambassador ọlárẹ̀wájú alimi ló kọ́ mi o ẹ ǹlẹ́ ń bẹ̀ wo ẹ kú kalẹ̀. tó bó ṣe jẹ́ náà lẹ gbọ́ ohun ọ̀rọ̀ òun kò lẹ́jọ́ nu òní ọjọ́ ajé kárìrì ajé kárìrì fi jẹun kí ajé kó tó wà lọ́wọ́ kálájé lọ́wọ́ kálájé nínú àpò wa kákọ́ bàpò kárí owó yọ jáde o láṣẹ ọlọ́run aláwùrábí ajé ògúngúlùṣọ̀ olùṣọ́ bòjì kò ní di ọ̀tá wa o ajé kó wọlé wa kó fi ṣe bùgbé kó fi ọ̀dẹ̀dẹ̀ wa kó jókòó ká o láṣẹ ọlọ́run aláwùrábí iṣẹ́ yòówù tá à ń ṣe tá a bá ti gbabi iṣẹ́ wa lọ kí ọlọ́run kó rọ̀jò ìbùkún
àti òjò ìgbéga kó rọ̀ lé iṣẹ́ wa. ẹ káàárọ̀ lẹ́ẹ̀dẹ̀ yìí, ẹ kú ojúmọ́ lọ́fíìsì yìí, ẹ kú ojúmọ́ nílé epo yìí, ẹ kú ojúmọmọ ní ààyè yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa gbọ́ ìkànnì alàlújá ìkànnì shape 9.1 FM lẹ́ni àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́. ìlú òkè ò láwà níbẹ̀ la ti ń kùn tá a ti ń dún tá a ti ń dún yànmúyànmú ṣe ti gbogbo ọmọ ẹ̀dá ayé. òní náà ni ọjọ́ 16 oṣù kẹta, ó ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́. kọ́lọ́run kó jẹ́ kí a parí ẹ̀ pẹ̀lú àlàáfíà ara tó péye. Abẹ́rẹ́kiri Adégbìtẹ́ lórúkọ mi. káwọnú ìròyìn ọ̀hún náà ló kù. ẹ wò ó ẹ̀já máa wọ inú àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bí a ti ṣe kọ́. kókó àkọ́kọ́ eléyìí tó sì di ìròyìn lọ́wọ́ tèmi fún títí àárọ̀ yìí òun náà ni màá mú o láti àkàtà Lamido níbi tí ó ti ń jó di mímọ̀ wípé kí wọ́n gba àwọn tí wọ́n jẹ́ alámòójútó fìdíhẹ́ kí wọ́n gbà wọ́n láàyè o nínú ẹgbẹ́ òṣèlú PDP kí àlàáfíà kó lè jọba o látàrí ọ̀rọ̀ eléyìí tó jáde láti inú ìwé ìròyìn The Nation òun náà ni wọ́n ti ń rọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wípé kí wọ́n gba àlàáfíà láàyè láàrin wọn ò ẹni tí ó jẹ́ èèkàn láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ògbóná gbòǹgbò nínú olóṣèlú ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti sọ̀rọ̀ àti gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Jigawa gómìnà Sule Lamido òun náà ló mọ̀ ti sọ lópin ọ̀sẹ̀ eléyìí tó kọjá yìí tó ti ń pe ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wípé ẹ̀yin dà ẹ gba ìṣàkóso eléyìí tí ó jẹ́ ti fìdíhẹ́ tí wọ́n gbé kalẹ̀ tí Alhaji Abdulrahman Mohammed eléyìí ti ń ṣe atọ́kùn rẹ̀ tó sì jẹ́ pé ó ní àtìlẹ́yìn ẹni tó jẹ́ mínísítà fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike tó ní àtìlẹ́yìn rẹ̀ nù o nítorí pé àwọn gan-an òun náà ni àjọ eléyìí tó mójútó ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà Independent National Electoral Commission eléyìí tí wọ́n dámọ̀ gangan Lamido òun náà ló sọ̀rọ̀ yìí o tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí ìdìbò eléyìí tí wọ́n ṣe nílùú Ìbàdàn lọ́jọ́sí tí àjọ INEC tí wọ́n sì sọ pé kò rẹ́sẹ̀ walẹ̀ tílé ẹjọ́ tó sì gbé kalẹ̀ kà wípé gbogbo ohun tí wọ́n ṣe ń gbà náà bí ìgbà tó jẹ́ pé èèyàn ò tẹ̀lé òfin eléyìí tó wà nílé ẹjọ́ náà ni ò nínú ọ̀rọ̀ eléyìí tó sọ níbi tí ó ti ń ṣínú pẹ̀lú àwọn ìkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ilégbé rẹ̀ eléyìí tí ó wà ní Baimena ní ìpínlẹ̀ Jigawa níbẹ̀ náà ló mọ̀ tí ń sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ẹ jẹ́ kí àlàáfíà kó jọba nínú ẹgbẹ́ òṣèlú PDP nítorí pé ìṣọ̀kan àti tẹ́ ẹ bá tún lè yín tò òun náà ni ó jẹ́ kí àwọn àjọ eléyìí tó yẹ kó dá yín mọ̀ láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè dá yín mọ̀ nínú ọ̀rọ̀ tó sọ ó ń jẹ́ ó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí àjọ INEC bí wọ́n ti ṣe pínyàmọ́ rẹ̀ kalẹ̀ wípé tí ó bá di ọjọ́ 23 oṣù kẹrin àti ọgbọ̀njọ́ oṣù karùn-ún òun náà ní ètò ìdìbò abẹ́nú yóò mọ̀ wáyé láwọn inú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sì retí pé kẹ́ẹ̀fì ó kọ àwọn ọmọ ẹgbẹ́ yín kẹ́ẹ̀fì ránṣẹ́ kó tó di pé ètò ìdìbò abẹ́nú yóò wáyé nínú ọ̀rọ̀ eléyìí tó wá sọ náà ló ti wá ń jẹ́ ó di mímọ̀ wípé àti igun Wike àti Anyanwu igun Turaki àti Makinde kí wọ́n tètè yanjú aáwọ̀ eléyìí tó wà láàrin wọn ni ò nítorí pé àsìkò yìí gan òun náà ni a lè ṣe ò tó fi jẹ́ pé gbogbo àlàáfíà yóò jọba láàrin àwọn méjèèjì nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tí ó wá jẹ́ agbẹnusọ ìyẹn fún igun ti Turaki eléyìí tó sọ ìní ẹ̀mẹ́mọ́ bọ̀ǹg oúnjẹ ó di mímọ̀ wípé gbogbo ìgbésẹ̀ eléyìí tálàáfíà tó lè fi jọba òun náà ni àwọn tí ń gbé o tó sì jẹ́ pé àwọn ó jẹ́ kí àlàáfíà kó jọba láìpẹ́ àmọ́ ṣá o ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn ìgbìmọ̀ fìdíhẹ́ eléyìí tí ó jẹ́ igun ti Wike òun sọ̀rọ̀ Jagonda Haruna oúnjẹ ó di mímọ̀ wípé àwọn ò tí ì ní ìjókòósọ kankan o nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn sì ń wo pé láìpẹ́ láì jìnnà jọjọ àlàáfíà yóò jọba ẹni tóun náà ti fi ìgbà kan rí fi èròǹgbà rẹ̀ hàn láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà dókítà Gbénga Ọláwépọ̀ Azim òun náà ti ń jó di mímọ̀ wípé ṣe é rí àlàáfíà tá a bá jókòó tá a bá jọ sọ papọ̀ òun náà ni ó jẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP kó kúrò ní èbúté òfo bọ́ sí èbúté ògo eléyìí táyé ti mọ̀ wọ́n mọ́ tẹ́lẹ̀ ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá tí ìròyìn ọ̀hún tó sì gbẹnu tán tó ń ṣe ní bákan o a fẹ́ ṣe àfikún iná mọ̀nàmọ́ná tí a rà láti orílẹ̀-èdè Nàìjíríà iná náà rọrùn púpọ̀ bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí okòòwò wa kó lọ sókè
bẹ́ẹ̀ ni à ń lo iní ọ̀hún nínú ilé bó ṣe tó àti bó ṣe yẹ. Orílẹ̀-èdè Togo ni wọ́n sọ̀rọ̀ náà jáde. Orílẹ̀-èdè Togo wọ́n ti fẹ́ ṣe àfikún láti jẹ́ kí iná wọn kó tún lọ sókè sí o. Iná tí wọ́n rà ní orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ iléeṣẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Niger Delta Power Holding Company. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, adarí iléeṣẹ́ náà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Jennifer Adegbiji ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta lánàá ọjọ́ àìkú lẹ́yìn àjọsọ wọn pẹ̀lú ikọ̀ tí ó ń rí sí iná mọ̀nàmọ́ná láti orílẹ̀-èdè Togo tí wọ́n sì jọ ṣe ìpàdé papọ̀ wípé báwo àti báwo ọ̀nà wo làwọn fẹ́ gbé gbà láti jẹ́ kí iná ọba tí àwọn rà ní orílẹ̀-èdè Nàìjíríà kó túnbọ̀ lọ sókè sí. Ẹni tó léwájú ikọ̀ mọ̀nàmọ́ná ikọ̀ àwọn tó mójútó iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Togo òun náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Debo Kimba Baranado. Ẹni náà ni ó léwájú wọn tí wọ́n sì jọ ṣe ìpàdé lánàá òde yìí ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí ó wà ní agbọ́nu iní ọba níbi tí wọ́n ti rà á ní orílẹ̀-èdè yìí wípé a fẹ́ kí iná náà kẹ́ẹ̀tún bá wa gbọ́wọ́ sí i. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n sọ wípé mẹ́gáwáàtì márùndínlọ́gọ́rin ni àwọn kó wọlé láti orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè Togo, ṣùgbọ́n báyìí àwọn ènìyàn orílẹ̀-èdè Togo wọ́n ti ń béèrè fún àlékún iná ọba tí iná náà kò sì tó wọn lò mọ́. Fún ìdí èyí a fẹ́ fi kún iná mọ̀nàmọ́ná tí a rà ní orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ náà ni wọ́n tún tẹ̀síwájú pé gbogbo nǹkan tó bá yẹ àti ìgbésẹ̀ tó bá tọ́ ni àwọn yóò gbé, èyí tó wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ èyí tí orílẹ̀-èdè Nàìjíríà là kalẹ̀. Wọ́n sọ wípé ẹ fún wa ná sí o. Nígbà tí Jennifer tí ó máa dáhùn sí ọ̀rọ̀ náà ó ní àwọn yóò jẹ́ kí ohun gbogbo kó wà ní ìbámu pẹ̀lú òfin àti wípé ìbáṣepọ̀ tí ó dánmọ́rán yóò wà ní orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Togo. Àwọn yóò fún wọn ní iná ní ọ̀hún sí o gẹ́gẹ́ bí ó ṣe wà àti àlàkalẹ̀ àwọn àjọ ECOWAS tí wọ́n fọwọ́ sí. A fẹ́ ṣe àfikún iná mọ̀nàmọ́ná tí a rà ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Togo. Àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí jáde. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí Délé Mohammed tó ti sọ̀rọ̀ tó sì ti fohùn léde wípé ẹ wò ó tó bá ìfilé mú wọn tí wọ́n fi yan Àtíkù gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹni tí ó jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC lọ́dún 2027 sọ òun náà ni ẹgbẹ́ òṣèlú ADC ó wọlé o tí wọ́n sì lé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu kúrò lóróyè lọ́dún 2027. Ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tó náà sì ti fi ìgbà kan rí jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó náà ló mọ̀ ti sọ̀rọ̀ o. Ó ní ààrẹ Bọ́lá Tinubu tó tọ́lẹ̀ lá ó sì fi ọwọ́ sókè pé ààrẹ Bọ́lá Tinubu yóò pàdánù lọ́dún 2027 tí ẹgbẹ́ òṣèlú ìkankan lórílẹ̀‐èdè yìí tí ń bá ìfilé yan ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar tó bá ìfilé jáde tí wàá yan nìkan tó jẹ́ ògúnná gbòǹgbò láti apá gúúsù orílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí Peter Obi àbí Rotimi Amechi ó ní nǹkan òhò ẹ̀ o fún ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Muhammadu òun náà ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ àìkú nígbà tó ń kópa lójú òpó móhùnmáwòrán kan eléyìí tí wọ́n ń ṣe ètò tí wọ́n pè ní òṣèlú tòní. Nínú ọ̀rọ̀ tó sọ ojú di mímọ̀ wípé ẹ wo ẹgbẹ́ òṣèlú APC tẹ́ ń wò òun kò sí ta ló sọ pé wọ́n lè lulẹ̀ wọ́n mọ̀ lulẹ̀ wọ́n kàn nílò àwọn tó jẹ́ alátakò eléyìí tó dúró korì ní ìgboro ayé ni o. Àwọn alátakò wo òun náà lára lè wò pé a lè jẹ́ wọn léwájú ogun kí wọ́n sì kojú wọn. Ó ní kò sí lẹ́yìn Àtíkù àti àwọn tí èèyàn bá mọ̀ wípé náà wọ́n tún halẹ̀ tilẹ̀ jù nígboro ayé. Ó ní lára àwọn tí èèyàn sì lè tọ́ka sí òun náà ni pé tí àjọṣepọ̀ Àtíkù pẹ̀lú Peter Obi àbí Rotimi Amechi tí wọ́n bá jọ jáde púpọ̀ ní ọdún 2027 ẹ wo Tinubu will be gone. Ó ti lọ́nu o ó ti lọ pátápátá tí ò sì sí ẹnì kankan kẹ́sẹ̀ Tinubu nìkan o àti ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti lọ. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún wí ojú di mímọ̀ wípé láti ìgbà tí Àtíkù
tó ti ń jáde dupò ní àsìkò tó ti wá pé òun ó jẹ ààrẹ o òun ó jẹ ààrẹ tí ó sì jáwé olúborí. ẹ̀yin ò mọ̀ wípé ẹ̀kọ́ òun náà ló ń kọ́ láti gbà yìí nítorí pé slow and steady windy race ni ó nítorí pé ìgbìyànjú rẹ̀ tó ti ń gbìyànjú látijọ́ yìí ó ti ní àwọn ẹ̀kọ́ àti àwọn ìrírí eléyìí tó fi lè tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà. ó ní nínú gbogbo ọ̀rọ̀ eléyìí tóun sọ yìí ó ní ẹ̀yin ó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò fẹ́ràn àtìkù nígbà kan tó jẹ́ pé tí wọ́n bá rí àtìkù báyìí ó dàbí ohun tí ò da tó jẹ́ pé òórùn rẹ̀ ó burú jáì ṣùgbọ́n lásìkò yìí àtìkù ti dàbí òdòdó lójú wọn nítorí pé ọ̀tá ọ̀rẹ́ wọn ó ti wá di ọ̀tá tiwọn náà báyìí wọ́n sì ti yan ọ̀tá ọ̀rẹ́ wọn wọ́n ti wá yan lọ́tà gbogbo nǹkan yìí òun náà ló sì fà ó tó fi jẹ́ pé wọ́n ti múra dé wípé tó báyìí di ọdún 2027 táwọn èèyàn tí wọ́n bá kàn ní ìgbàgbọ́ bíi kóró mustadi ní ara àtìkù tí wọ́n tún wá fi bí òbí tí wọ́n fi tó lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní kàn méjèèjì kí wọ́n jáde kí wọ́n dupò Tinubu bó yọ padà lulẹ̀ ní ó ní gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ pé ẹgbẹ́ òṣèlú APC ó mọ̀ ti kó àwọn èèyàn sínú báwọn èèyàn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ní kónú só wá kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ só wá kó wọn nú ni ó ní Àtíkù Òbí àbí Amechi tí wọ́n bá ìfilẹ̀ jáde dupò lọ́dún 2027 ẹ̀sẹ̀ báyìí sí ẹgbẹ́ òṣèlú APC èmi kí n mọ sọ o Délé ọmọ Muhammadu òun náà lọ sọ ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá ọwọ́ àwọn àjọ NDLEA ó tẹ bàbá ẹni ọdún mẹ́rìnléní àádọ́rin kan o pẹ̀lú bí ó ṣe gbé oògùn olóró tó sì fẹ́ kọjá sí orílẹ̀-èdè UK kó tó di pé ọwọ́ wọn tẹ̀ ẹ́ ní pápákọ̀ òfurufú. àwọn àjọ tó ń gbógun ti lílò àti gbígbé oògùn olóró ní orílẹ̀-èdè Nàìjíríà National Drug Law Enforcement Agency ni wọ́n ti fi síkù òfin mú bàbá ẹni ọdún mẹ́rìnléní àádọ́rin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ikechukwu Nwankwo Emeka. ẹni náà ni wọ́n sọ yìí pé ó gbé oògùn olóró cocaine ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe International Airport èyí tó wà ní ìlú Àbújá ni wọ́n ti fi síkù òfin mú bàbá ọ̀hún pẹ̀lú egbòogi olóró lọ́wọ́ rẹ̀. nígbà tí wọ́n wọn gbogbo egbòogi olóró tó gbé ọ̀hún ni wọ́n sọ wípé ó tó ìwọ̀n kílò 11. àtẹ̀jáde tí agbẹnusọ fún àwọn àjọ náà tí ó fi síta ìyẹn Fẹ́mi Babáfẹ́mi òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn fi páńpẹ́ ọba mú bàbá yìí nígbà tó fẹ́ bọ́ sí orílẹ̀-èdè UK. ó ní níbi tí ó kó àwọn egbòogi olóró yìí sí òun ni nínú oúnjẹ tó fi mọ́ nínú ata tí wọ́n lọ̀ àti nínú gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú jíjẹ. òun ni bàbá yìí ló pa egbòogi olóró ló pa á mọ́ sí. ó ní lásìkò tí bàbá àgbà yìí tó fẹ́ wọ bàálù lọ sí orílẹ̀-èdè UK ní London ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 14 oṣù kẹta ọdún 2026 tí a wà yìí ní ọwọ́ àwọn àjọ NDLEA ni wọ́n fi síkù òfin mú bàbá ọ̀hún. bákan náà ni agbẹnusọ fún àwọn àjọ náà ó tún ṣàlàyé pé ṣáájú ni ọwọ́ àwọn ti kọ́kọ́ tẹ obìnrin kan ní ìlú Èkó ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mariam Ọlálọ́wọ̀. ọjọ́ 9 oṣù kẹta yìí òun náà ni wọ́n fi síkù òfin mú ẹni ọ̀hún tóun náà ń gbìyànjú láti kó egbòogi olóró lọ sí orílẹ̀-èdè UK. àmọ́ báyìí o àwọn méjèèjì wọ́n ti wà nínú àkólò àwọn àjọ ọ̀hún tí wọ́n ń wò kánbókánbó bí òkété inú ayanran. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ̀mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ìròyìn ti gbé o tí ó sì ti ń jó di mímọ̀ wípé ìjẹ́ òpin kò tí ì máa dé bá ẹgbẹ́ òṣèlú PDP báyìí látàrí bí gómìnà fún ìpínlẹ̀ Bauchi bó ti ń pìyàmọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. ẹgbẹ́ òṣèlú PDP òun náà ló ṣeé ṣe o kó jẹ́ pé ìdúnmọ̀wúrúmọ̀wúrú àti ìwúgaru wọn ní ìgboro ayé kó jẹ́ pé yóò padà jẹ́ rodò tí ó lọ lè mú mi o. nínú ìròyìn eléyìí tó jáde òun náà ni ẹni tí ó jẹ́ alága fún àwọn gómìnà ní abẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú PDP àti gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ó mọ̀ tí ń pìyàmọ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC nínú ọ̀sẹ̀ eléyìí tá a wà yìí látàrí pé kíni wọ́n ní kò tiẹ̀ tí ì sọ ohun tó fà á
eléyìí tí yóò fi lọ wọ́n ní ìròyìn eléyìí tó gbé jáde lójú òpó ayélujára àti lójú òpó móhùnmáwòrán kan eléyìí tí ó fìdí kalẹ̀ sí ìlú Èkó níbẹ̀ òun náà lọ̀rọ̀ òun ló ti kọ́kọ́ ta kọ́sọ́ tó sì bọ́ ta ò ìyẹn ní alẹ́ ọjọ́ àbámẹ́ta níbi tí àwọn kan tí wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹ wò ó ẹ̀yin lẹ́ẹ̀mọ́ o Bala Muhammed tẹ́ rí yìí ó ti tẹ ìpàdé papọ̀ kó tó dìgbà yìí pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àti àwọn tó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú APC Bala Muhammed òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé wọ́n mọ̀ ti fi lọ́ọ̀ wípé wọ́n fún ní tíkẹ́ẹ̀tì láti jáde dupò gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ ìyẹn ní inú ẹgbẹ́ òṣèlú APC tó ti jẹ́ pé gbogbo àwọn àlàyé kọ̀ọ̀kan òun náà ló ti jọ wọ̀ láàrin àwọn méjèèjì wọ́n ní bó ti jẹ́ pé àwọn tí wọ́n kọ́kọ́ darapọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní gbogbo wọn náà ni wọ́n sọ ìdí rẹ̀ gan eléyìí tí wọ́n fi ń darapọ̀ yàtọ̀ sí pé wọ́n ní inú ẹgbẹ́ àwọn ó ń rí bákan bákan nínú ọ̀rọ̀ eléyìí tó wá jáde náà ni wọ́n ti wá ń jó di mímọ̀ wípé Bala Muhammed òun náà ló ti ń jó di mímọ̀ wípé òun o láti kò yìí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP sí lòun ṣùgbọ́n ìròyìn eléyìí tó ta kọ́sọ́ sí ìgboro orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹ wo Bala Muhammed tẹ́ ń wò ó ìgbà díẹ̀ náà ló kù nígbà ọ̀sẹ̀ yìí tí ó bá fi tẹnu bodò ẹ̀yin ó rí i pé yóò kéde pé òun ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ tí ó sì kéde wípé òun ti gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá àwọn olùgbé abúlé kan ní ìpínlẹ̀ Sokoto wọ́n jọ tàpórò gan pẹ̀lú ikọ̀ esin òkọ́kú báńdíìtì ìkíní ọ̀hún ó sì di pé wọ́n ń ṣeré ọwọ́ o ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí èéfín ìkíní ọ̀hún rọlẹ̀ mẹ́ta nínú ikọ̀ báńdíìtì ó fẹ̀yìn lélẹ̀ kò sì lè dìde mọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust bó ṣe tì í jáde àwọn ènìyàn tí wọ́n ń gbé ní abúlé kan tí wọ́n pe orúkọ abúlé ọ̀hún ní Bangaja ní Isha ní ìjọba ìbílẹ̀ Isha ní ìpínlẹ̀ Sokoto ni wọ́n ti jábọ̀ báyìí wípé àwọn ikọ̀ esin òkọ́kú afẹ̀míṣòfò lówùúrọ̀ àná ọjọ́ ìsinmi ni wọ́n lọ sápamọ́ sí agbègbè náà àwọn kan sápamọ́ sórí igi nígbà tí àwọn kan sápamọ́ sí ẹ̀yìn ìlú níbi tí wọ́n ń sin òkú sí nínú ọ̀rọ̀ wọn wọ́n jẹ́ kó di mímọ̀ wípé wọ́n fẹ́ ṣe ìkọlù tí wọ́n máa ń ṣe iṣẹ́ láabi wọn yìí wọ́n fẹ́ ṣe ní ọ̀gànjọ́ òru sí àwọn ará abúlé yìí ṣùgbọ́n àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n wà ní agbègbè náà wọ́n ti kẹ́fìn wọn ni wọ́n bá rí wọn o wọ́n sọ wípé nígbà tí ìró kínní ọ̀hún dún tàkòtàkò ọ̀kan lára àwọn ọdẹ ìbílẹ̀ àwọn ikọ̀ báńdíìtì wọ́n mú balẹ̀ kó tó di wípé àwọn yòókù ọdẹ ìbílẹ̀ àwọn náà dá sí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì jọ kojú agan síra wọn lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn ikọ̀ ọdẹ ìbílẹ̀ yìí wọ́n padà fi ẹ̀yìn àwọn mẹ́ta ikọ̀ báńdíìtì wọ́n fi ẹ̀yìn wọn balẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olórí abúlé ọ̀hún tó bá àwọn oníwèé ìròyìn sọ ó sọ wípé ọ̀rọ̀ náà ó fọwọ́ bani lẹ́mìí ṣùgbọ́n ní kété tí olóbó ta àwọn wípé àwọn ikọ̀ báńdíìtì wọ́n mà ti wà ní agbègbè àwọn ó sọ wípé àwọn kan wọ́n sápamọ́ sórí igi nígbà tí àwọn kan wọ́n faraṣeko sí ẹ̀bá abúlé yìí láti ṣiṣẹ́ láabi wọn nígbà tí tó bá tó bí aago kan àbọ̀ òru ní ọjọ́ ìsinmi àná tó ré kọjá ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí ìró ìbọn dún lákọlábo àwọn ikọ̀ báńdíìtì wọ́n padà fi ẹsẹ̀ fẹ́ o tí mẹ́ta tí wọ́n sì fi ẹ̀yìn mẹ́ta gbolẹ̀ nínú wọn ìwé ìròyìn Daily Trust ni ó ti ìròyìn náà jáde ẹ lọ mú kẹsìrì ẹ níbẹ̀. ẹ jáde ojú ọjà tá a bá padà dé ìròyìn àjímúná ń tẹ̀ sí ọwọ́ iwájú ẹ kú kalẹ̀ ẹ̀ ńlẹ́ńbẹ̀ ń wo. ọpẹ́ olóore àdáǹdátán ọpẹ́ olóore àdáǹdágbà èyí ni ìdílé abẹsẹ̀ ṣẹ́ríkì ni wọ́n ṣe ń kí gbogbo àwọn ẹbí ará ọ̀rẹ́ ìyíkan tó wá síbi ètò ìsìnkú èyí náà ni wọ́n ṣe ń kí gbogbo ẹbí abẹsẹ̀ ṣẹ́ríkì lápapọ̀ tí wọ́n wá síbi ìsìnkú bàbá wa Joseph Ọlálékan a sì kí gbogbo ẹbí ìyá bàbá wa ní Ajélànwá lápapọ̀ a kí gbogbo ìjọ Arárọ̀mí Bodè lápapọ̀ fún àdúrótì wọn
Ọlọ́run yóò dúró ti àwọn náà o. Bẹ́ẹ̀ ni à ń lo àsìkò yìí láti ké gbogbo àwọn àna wa lápapọ̀ ní ilé Elédè Ayétòrò àti ilé Òkòṣeré ní Ayétòrò Òkè. A kí gbogbo ẹbí ìyá wa ní ilé Ojúbánirẹ́ níbodè. A sì kí gbogbo àwọn ará oko wa ní Àjùbà. Bẹ́ẹ̀ ni a gbàgbé láti kí àwọn ènìyàn wa ní Bàbá Ọdẹ. A kí gbogbo àwọn tí wọ́n wá láti Sámọ náà ní a kí o. A kí gbogbo àwọn obìnrin ilé lápapọ̀ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti fún àdúrótì. A sì ń ṣe ní àdúrà wípé ọmọ rere yóò gbẹ̀yìn gbogbo wa o. A gbàgbé láti kí àwọn ará láti Elélùbọ́ ní Àkúrẹ́ àti ní Ọ̀rẹ́, ẹgbẹ́ Elélùbọ́ lápapọ̀ àti gbogbo àwọn ará Ọ̀rẹ́ ìyíkan. A kí yín o. Àwọn ọmọ òkú ló ń kéde fún gbogbo ẹbí. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìjọ Seed of Christ Golden Church ìjọ bàbá Ṣebíọba ẹ̀ka ti lóòkè òun pé gbogbo ènìyàn lóòkè o àti agbègbè rẹ̀ láti wá fojú rinjú pẹ̀lú bàbá Ṣebíọba ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday ọjọ́ 17 oṣù kẹta ọdún 2026 ní déédéé agogo 7 òwúrọ̀ 7 a.m. níbi tí ẹ ti máa pàdé bàbá Ṣebíọba ní Ọlọ́rundá Cooperative House lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ àwọn Àmọ̀tẹ́kùn Rest House nílùú Òkè o, níbi tí bàbá yóò ti máa súre ayọ̀ sí ayé oníkálukú, tí olórí burúkú yóò sì di olóríire, tí ẹrù ayé rẹ̀ yóò sì di fífúyẹ́. Bàbá Ṣebíọba ni ẹ ó máa pàdé ní ọjọ́ ìṣẹ́gun ní ọjọ́ Tuesday ní ọ̀sẹ̀ tuntun eléyìí tí a ti bọ́ sí yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti ìbéèrè ẹ lè kàn sí olùṣọ́-àgùntàn ìjọ bàbá Ṣebíọba ẹ̀ka ti ìlú Òkè o, Pastor Ayẹni lórí 08022133857 lẹ́ẹ̀kan sí 08022133857. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n ṣe gbogbo àwọn ènìyàn ìlú pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwa ènìyàn ìlú Òkè o àti agbègbè rẹ̀ ká má gbàgbé wípé àwọn ti wà ní ìlú Òkè o báyìí lónìí ọjọ́ Ajé ọjọ́ 16 oṣù kẹta ọdún 2026 fún gbogbo àwa tá ń ṣàkíyèsí kùdìẹ̀kudiẹ kan nínú àgọ́ ara wa. Wọ́n sọ wípé ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá lo máṣíìnì tuntun ìgbàlódé tó ń bá nínà kàṣẹ apá, tó na ọwọ́, tó na ẹsẹ̀, tó sì ń jẹ́ kí àgórò ẹ̀yìn wa kó dúró bó ṣe tó àti bó ṣe yẹ. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n sọ wípé owó tẹ́ fi lo máṣíìnì tuntun ìgbàlódé yìí kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi iṣẹ́ òun ló ń ṣe nínú àgọ́ ara ẹni. Bẹ́ẹ̀ ni oògùn sì wà fún títà fún gbogbo àwa tí a fẹ́ jẹ́ alágbàtà iléeṣẹ́ Ralac Ventures. Wọ́n ní ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá kó oògùn lọ́pọ̀ kó ọ̀yọ̀kú ní iléeṣẹ́ àwọn lówó tí kò gún pa, kẹ́ ẹ sì gèrè gọbọi. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ra tí ẹ fẹ́ lò ó, ẹ̀yin náà ẹ lè yọjú sí iléeṣẹ́ Ralac Ventures pẹ̀lú owó tí kò wọ́n rárá. Olú iléeṣẹ́ Ralac Ventures ìlú Ìṣẹ́yìn ló fi ìdí kalẹ̀ sí ní agbègbè Ojú Bàbá lókè Ayọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Òkè o nílé bàbá Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn èyí tó wà ní àdúgbò Òlèlè ní ìlú Òkè o. Ní àyè yìí gan ni Alhaji Àbọ̀lọ́rẹ́ ni wọ́n wà lónìí o títí tí ó fi di ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ yìí. Ẹ̀ka iléeṣẹ́ wọn míì ó wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 09027249106 09027249106 tàbí 09063822370. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn àjímúná ó sì ń tẹ̀síwájú o gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ jẹ́ á máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì bí ìròyìn ọ̀hún bó ti ṣe wà níwájú wa nítorí pé kò sí ilé eléyìí tí ó sùn. Ẹgbẹ́ òṣèlú ADC òun náà ni àmọ̀ tún ti sọ̀rọ̀ jáde tí wọ́n ní ẹ gbà pé ẹ ti kùnà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èéṣe tẹ́ ẹ̀ ń fi irọ́ tẹ́ ẹ̀ tún fi ń pọ́n irọ́ léwé. Ẹgbẹ́ òṣèlú ADC ló sọ. Ìwé ìròyìn Vanguard
òun náà ló sì kọ èmi lèmi ò kà á sí etí yín. ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC òun náà ni wọ́n mọ̀ tún ti fohùn léde látàrí bí wọ́n ṣe sọ wípé wọ́n èkú bọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ bá ti ń wí wọ́n ó sáfẹ́ ṣe àtìlẹ́yìn àbí kí wọ́n máa fẹ́ ṣe kí wọ́n tún fẹ́ fi irọ́ pọ́n irọ́ léwé fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ẹni tí ó jẹ́ akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ òṣèlú ADC òun ló sọ̀rọ̀ wọn o bẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé akọ̀wé ìfiléde náà ló sọ tó sì filéde wípé àwọn iṣẹ́ àtòṣe eléyìí tó ti gbogbo lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a bá ní ká fi sí òṣùwọ̀n ìdá 63% náà làwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí ebi ń pa ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ òun náà ni wọ́n ló ń pa àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí o. nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ pé àwọn ṣe àtúntò sí ẹ dákun o sáwọn èèkàn láwùjọ orílẹ̀-èdè yìí ó lẹ ṣàtúntò rẹ̀ fún ni àbọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ìntàjẹ̀ ni ń wá tó fi jẹ́ pé ebi búkú ó wá ń pa wọ́n lásìkò yìí bẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ọ̀rọ̀ yìí náà ló jáde o tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi ẹ̀sùn kan àwọn ẹgbẹ́ òṣèlú ADC wípé kí ló dé tẹ́ ẹ fẹ́ máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà síjọba a máa jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ pé bí ń pa àwọn ni ó nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ òun náà ni ọ̀rọ̀ tó jáde o tí wọ́n ní ẹgbẹ́ òṣèlú ADC wọ́n mọ̀ọ́mọ̀ pẹ̀lẹ́ngọ́ sí kọ́nà kan tí wọ́n sì fẹ́ máa fi ọ̀rọ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú nítorí pé wọ́n fẹ́ máa ba ìṣèjọba tó wà lóróyè jẹ́ àmọ́ ẹgbẹ́ òṣèlú ADC wọ́n mọ̀ tún fèsì èsì wo ní ẹ̀fọ́ ó ní ẹ lọ wò gbòòrò wò tó bá jẹ́ pé yìí èdè gbòòrò ìgbòòrò ní ẹ lọ wò kẹrí àwọn ènìyàn bí wọ́n ṣe ń ra mú tí ń ra bójó nínú sí àtòṣì lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ látìgbà tí wọ́n ti sọ pé owó orí epo lórílẹ̀‐èdè yìí ó ti lọ wọ́n ní látìgbà náà nǹkan mọ̀ tí ń ṣe àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹlòmíín ti wọ gbèsè látìgbà náà tí ò tí ì bọ́ ń bẹ̀. Bọ́lájí Abdullahi akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ òṣèlú ADC ló mọ̀ tún sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé sẹ́ẹ̀rí ẹ̀sùn eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi kàn wọ́n àti àṣe ebi bí èèyàn bá ti ń jẹ òun náà lèyìn ó ti sọ tí èyí bá ṣe bẹ́ẹ̀ ni ẹ dákun sáwọn làwọn ń sọ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà tẹ́bi ń pa kí wọ́n máa pariwo lójú òpó ayélujára pé ebi ń pa àwọn ebi wà ń gbòòrò ẹ̀yìn tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ẹ̀mọ́ o. nínú ọ̀rọ̀ eléyìí tí Abdullahi tó tún sọ ló ń jẹ́ ó di mímọ̀ wípé ọ̀rọ̀ tóun sọ yìí òun mọ̀ ní ẹ̀rí rẹ̀ mọ̀ ní nítorí pé bẹ́ẹ̀ èèyàn bá ń wakọ̀ lọ láàrin ìgboro orílẹ̀-èdè Nàìjíríà ó rí ẹlòmíì tó jẹ́ pé ó hàn lójú rẹ̀ pé ebi ń pa burúkú tí ò sì ní ìrètí tí ó jẹ ó ní bẹ́ẹ̀ òun náà lẹ́gbẹ́ òṣèlú eléyìí tó wà lóróyè yìí náà ti ń sọ pé à ń kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sáwọn ni ẹ dákun ṣé téèyàn bá sọ pé ọgbà ṣé bí mi ìfẹ́ ó dàgbà mo bùn ọ ó ní àwọn lè kọ́ wọn ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà gọ débi tí wọn ò wá ní mọ ìṣèjọba tó ń ṣe dáadáa kó sì nǹkan tá a fẹ́ gbà nínú tíjọba bá ń ṣe dáadáa ká sì máa kọlù wọ́n ó ní lásìkò tá a sì wáyé òun kálukú ló ní àǹfààní láti sọ tẹnu rẹ̀ ó ní kó tó di pé ìṣèjọba yìí kó dóróyè tí wọ́n bá fi ìdá àwọn tí ìṣẹ́ tó bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ su lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n bá ní àpín ìdá wọn wà ní àárín 50 ni ṣùgbọ́n lásìkò yìí ó ti kúrò ní ìdá 50 lọ sí ìdá 63 lórílẹ̀‐èdè yìí nítorí pé kó tó di pé wọ́n yọ owó ìrànwọ́ epo lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ní ń gbádùn tí wọ́n sì ń gbálálà lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n látìgbà wọn ti yọ owó ìrànwọ́ yìí nǹkan ti ń ṣe àwọn èèyàn o àmọ́ kẹ̀ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sọ náà ni pé àwa fẹ́ máa kọ́ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yà fẹ́ máa kọ́ sí àwọn ni bẹ́ẹ̀ yẹn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ẹ jáwọ́ wa ràn yín létí wípé ní oṣù karùn-ún ọdún 2023 tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rántí pé 225 per litre òun náà ni owó epo rọ̀bì orílẹ̀-èdè wa Nàìjíríà ńlọ́wà ṣùgbọ́n lásìkò yìí àwọn èèyàn mọ̀ ní ilẹ̀ tó mọ́ o lónìí o àwọn èèyàn ti ń ra 1,500 naira lórílẹ̀-èdè yìí ẹ sì ní àwọn èèyàn ò pariwo ẹ dákun ẹni tí ń ra 255 tí ń ra 15 kò tiẹ̀ ní sọ̀rọ̀ àbí owó ọkọ̀ ó ti wọ́n àwọn tí wọ́n fi kó oúnjẹ ebọ́kọ̀ náà làwọn èèyàn ó fi kó oúnjẹ jáde tí ẹ bá sì kó jáde wọ́n ó rò jẹ̀ fún àtòmí wọ́n ó rò lórí rẹ̀ ó ní ẹ wo tí ẹ bá ṣe àsọgbọnú gan òun lè sọ pé ìdá 64 òun náà ni àwọn tí iṣẹ́ àtòṣì tó ti bá mulẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà èmi kí mo sọ o
ẹni tí ó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú ADC Abdullahi òun ló sọ̀rọ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló sì ti sọ. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí ló ti jáde wá iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n fi síkú òfin mọ́ àwọn òṣìṣẹ́ aṣọ́bodè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n yin ìbọn lu awakọ̀ ní ìlú Òṣogbo gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bó ṣe fi léde ìròyìn Daily Post ó jábọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti fi síkú òfin mọ́ àwọn òṣìṣẹ́ kọ́sítọ́ọ̀mù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n yin ìbọn lu awakọ̀ èyí tí wọ́n fura sí pé ọkọ̀ náà ó ṣeé ṣe kó jẹ́ ọkọ̀ tòkunbọ̀ tí wọ́n sì ń lé ọkọ̀ ọ̀hún lọ agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ni wọ́n pè ní Dada Estate ní ìlú Òṣogbo gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe wí àtẹ̀jáde òun ni kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ló buwọ́lù ìyẹn CP Ibrahim Gonta òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ èyí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tó sì gbé ọ̀rọ̀ ọ̀hún jáde DSP Abiodun Ọ̀jẹ̀lábí ó fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ lánàá òde yìí wípé ìgbà tí àwọn òṣìṣẹ́ kọ́sítọ́ọ̀mù méjì yìí tí wọ́n kẹ́fín ọkọ̀ ọ̀hún wípé ó ṣeé ṣe kó jẹ́ ọkọ̀ tòkunbọ̀ ni wọ́n bá ń lé ọkọ̀ ọ̀hún lọ wọ́n lé ìgbà tí wọn ò rí ọkọ̀ ọ̀hún bá ni wọ́n bá yìnbọn lù ú kẹ̀wù nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti sọ wípé ọ̀kan lára àwọn awakọ̀ èyí tí ó wa ọkọ̀ Toyota Corolla ni ìbọn bá nígbà tí ìbọn ọ̀hún bá àwọn ará agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọ́n gbé onítọ̀hún dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní agbègbè náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n bá lẹ́nu iṣẹ́ ìgbà tí wọ́n gbìyànjú agbára wọ́n jábọ̀ wípé òkú ni wọ́n gbé wá àti wípé ẹlẹ́kọ̀ọ́rùn ti polówó nínú ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àáfin tó yín létí ẹ̀yin ènìyàn ìlú wípé a ti fi páńpẹ́ ọba mú àwọn òṣìṣẹ́ aṣọ́bodè àwọn òṣìṣẹ́ kọ́sítọ́ọ̀mù méjì tí wọ́n dán sọ orú ẹ̀ ṣòro ẹni àkọ́kọ́ ni wọ́n pe orúkọ rẹ̀ ní Kọ́láwọlé Ṣùtì ẹnì kejì Danjuma Samuel tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aṣọ́bodè wọ́n ti wà ní akóló àwọn ọlọ́pàá báyìí oríṣiríṣi àwọn nǹkan ìdágbẹ́ ni wọ́n bá níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ bí ọta ìbọn ìléwọ́ àti àwọn nǹkan míì àti gbẹ́ndù àti ahéré iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti kó gbogbo ẹ̀ lọ sí àgọ́ wọn báyìí tí iṣẹ́ ìwádìí tó sì ń tẹ̀síwájú ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. ẹ jáde ẹ̀ka ìpolówó ọjà wa lẹ́ẹ̀kan sí tá a bá ti padà dé ìròyìn àjímúná ó ń tẹ̀ ọwọ́ wájú ẹ kú kalẹ̀. ẹgbẹ́ ìkéde pàtàkì yìí èyí láti kéde fún gbogbo àgbẹ̀ níjọba ìbílẹ̀ ìwájọwà ìlú ìgànná àti agbègbè rẹ̀ láti péjú pésẹ̀ sí ibi ìpàdé pàtàkì tí yóò wáyé ní ìrọ̀lẹ́ ọjọ́ Monday 16 March 2026 ní gbàngàn ti ìlú ìgànná ní ìpàdé yóò ti wáyé ní déédéé agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. àwa àgbẹ̀ yóò jíròrò pẹ̀lú àwọn aṣojú iléeṣẹ́ kan tó láàmìlaka tí ó máa gba ẹ̀gẹ́ lọ́pọ̀ yanturu lọ́wọ́ àwa àgbẹ̀ èyí tí wọ́n ṣetán láti gbé iléeṣẹ́ wọn sí ìlú ìgànná níjọba ìbílẹ̀ ìwájọwà ìforúkọsílẹ̀ ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ fún àwọn ọ̀dọ́ àgbẹ̀ tí wọ́n máa ró lágbára láti máa dá oko ẹ̀gẹ́ bákan náà ìpè ti lọ sọ́dọ̀ àwọn àgbẹ̀ tó ń gbin ẹ̀gẹ́ tààrà láti túbọ̀ fi kún oko wọn ẹ̀yin àgbẹ̀ àròkọ bọ́dúndé a ó máa retí yín o olùkéde ìgbìmọ̀ baálé àgbẹ̀ ti ìwájọwà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ kábíyèsí ṣàbígànná ti ìlú ìgànná. ìròyìn àjímúná ó sì ń tẹ̀ sọ́wọ́ wájú o gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀ nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe gbé jáde wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òun náà ló ti jẹ́ pé àwọn iṣẹ́ lọ rèé ṣe ń lé kọ́ gbé wálé ìwé ńjọ́ kejì òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọn ò bá wọn ọmọ wọn ni wọn ò bá wọn wò ó mọ́ o látàrí pé kí ni iṣẹ́ eléyìí tó ti pọ̀jù fún ọ̀pọ̀lọpọ̀ òbí ó ti jẹ́ kí wọ́n yọ̀lẹ lórí à ń bá wọn ọmọ mójútó àwọn iṣẹ́ lọ rèé ṣe ń lé ìyẹn homework eléyìí tí wọ́n máa ń gbé fún àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe gbé jáde ohun òye láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ògúnná gbòǹgbò nípa à ń ní ìmọ̀ nípa ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí náà ló ti sọ òye tiẹ̀ lórí bí
àwọn òbí bí wọn ò ṣe fún àwọn ọmọ láǹfààní láti máa kọ́ wọn ní àwọn iṣẹ́ lọ lè ṣe lé eléyìí tí wọ́n máa ń gbé fún wọn láti ilé ẹ̀kọ́. wọ́n ní ìgbà kanu tó jẹ́ pé tí ọmọ bá ti kọ́kọ́ dé láti ilé ẹ̀kọ́ yín tóbi ó kọ́kọ́ béèrè náà ni pé lọ gbé ìwé eléyìí tí wọ́n fún ọ ní iṣẹ́ àmúrelé tí wọ́n fún ọ sí ó yá lọ gbé wá. ṣùgbọ́n lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ni wọ́n ti kọ̀ jálẹ̀ tó sì jẹ́ pé iṣẹ́ ìṣe wọn àti òwò eléyìí tí wọ́n fi tọ́jú ilé òun náà ni wọ́n mójútó báyìí nítorí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ń gé wọn jẹ bí ìkà sí nǹkan. nínú ọ̀rọ̀ eléyìí tó jáde náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ òun náà ni wọ́n fi ẹ̀hónú wọn pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn ń gbé fún àwọn ọmọ gẹ́gẹ́ bí iṣẹ́ lọ lè ṣe ń lé wọ́n ní iṣẹ́ yìí wọ́n ń gbé padà wá fáwọn ni nítorí pé àsìkò ti lọ tó jẹ́ pé ìyàwó yóò ti dúró de ọmọ ńlé tọkọ ó ti lọ bíṣẹ́ tí ó sì ṣe àwọn iṣẹ́ àmúrelé eléyìí tí wọ́n gbé fún ọmọ. ṣùgbọ́n lásìkò yìí àwọn èèyàn ran ọmọ kankan lọ́wọ́ mọ́. arákùnrin kan Judith Ṣaba ó sọ̀rọ̀ ní òǹtajà aṣọ ni nígbà tó sọ ó ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni olùkọ́ eléyìí tí ó ń kọ́ ọmọ òun ní èdè Faransé ló bá gbé iṣẹ́ àmúrelé lọ fún ọmọ òun. ó nígbà tó gbé dé òun sọ pé níbo lòun ro èdè orílẹ̀-èdè Nàìjíríà dé tóun ó tún fi máa kọ́ ọmọ ní èdè ilẹ̀ òkèrè. ó lóun dá padà ní o wípé dákun lọ gbé fún olùkọ́ rẹ o òun ò lè ràn ọ́ lọ. arábìnrin kan náà eléyìí tí ó kọ rẹ̀ ń jẹ́ Fatima Brahima òun náà sọ̀rọ̀ òǹtajà oúnjẹ ìtẹ́nu oúnjẹ ni òun. ó ní ọmọ òun nígbà tí ó kọ tiẹ̀ kọ́kọ́ délé tó kọ́kọ́ gbé iṣẹ́ ẹ lọ lè ṣe léwu tó gbé ìwé mẹ́jọ dé òun sọ pé òun ò tiẹ̀ ò bá wọn tíṣà rẹ bóyá wọ́n síríọ̀sì rárá iṣẹ́ mẹ́jọ fóun nìkan sọmọ wọn gbé fún ni àbíyá. ó ní òun ò ṣe o ó ní òun tún dá padà pé wo tí wọn òun tó jẹ́ pé òun ó ṣiṣẹ́ láti aago 9 wọ aago 5 ìrọ̀lẹ́ lẹ́yìn náà òun tún ní iṣẹ́ ẹlẹ́gbẹ̀gbẹ́ kan eléyìí tóun tún ṣe ní olùkọ́ rẹ̀ wá tún gbé àwọn iṣẹ́ àmúrelé wọn wá ń gbé mẹ́jọ fún ọ. àsìkò rèé tí àwọn èèyàn gan tí wọ́n mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n wà nílé ìwé òun náà ni wọ́n gbúdọ̀ mójútó nítorí pé eléyìí yóò mú ìfàsẹ́yìn bá ètò ẹ̀kọ́ àwọn ọmọ. ṣùgbọ́n lásìkò yìí o àwọn òbí náà ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé gbogbo nǹkan tí àwọn ń ṣe tẹ́lẹ̀ àìṣe àwọn mọ́ kò sẹ̀yìn lẹ́yìn pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó fi àwọn lápè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tára bá dẹni òun náà lè yẹn ń wo pé ọmọ kí ló gbé bọ̀. arábìnrin kan náà Sherifat ó ń jẹ́ di mímọ̀ wípé ọmọ òun tó jẹ́ ọmọ ọdún mẹ́ta péré ó nígbà tí yóò gbé iṣẹ́ lọ lè ṣe lé wá wọ́n gbé fún pé kó kọ ọ̀kan dé orí ẹgbẹ̀rún 1 to 1000. ó ní bó lọmọ ọdún mẹ́ta ó ṣe kọ 1 to 1000 àbí wọ́n mọ̀ wulẹ̀ fẹ́ gbéṣẹ́ fóun. ó ní òun ó bá gbé padà ní o nítorí pé àkókò yìí kọ̀rẹ́ ẹ̀rín lórílẹ̀‐èdè Nàìjíríà. ìwé ìròyìn ọ̀hún ó fẹ́ fọ́nì ṣùgbọ́n kò tún fọ́nì. ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. kò fọ́nì ó fọ́ sọ́ọ̀tì. nígbà téèyàn bá gbé 1 to 1000 fọmọ ọdún mẹ́ta kò wọ́n gbéṣẹ́ yẹn fọmọ yẹn ìyá rẹ̀ wọ́n dìdí fún níṣẹ́. mọ yọ mí lẹ́nu ni gbàjẹ́ ń sinmi. ìyá rẹ̀ wọ́n dìdí fún ṣẹ́. gbàṣẹ́ jẹ́ ń sinmi òun ni túmọ̀ rẹ̀. ṣé ròyìn kú mi àbí asúnmọ̀ wàrà lẹ́nu. jẹ́ kí n mú eléyìí wá ní belenja o. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú ògbóòkú olórí ikọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìlú Ondo tó ń da omi àlàáfíà agbègbè náà rú. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo wọ́n ti jẹ́ kó di mímọ̀ lánàá òde yìí wípé àwọn ti fi páńpẹ́ ọba mú arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akínwálé Tọ̀míwá tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jẹ́ ògbóòkú olórí ikọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí ó ń da omi àlàáfíà Ọ̀wọ̀ ní olú ìlú ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ tó ń dàrú. Tọ̀míwá ni wọ́n jẹ́ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn ikọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti sọ wípé wọ́n fi orúkọ rẹ̀ sí ibi orúkọ àwọn tí wọ́n ń wá láti ọjọ́ yìí wá. wọ́n sọ wípé ó lọ́wọ́ nínú ìṣekúpa akẹ́kọ̀ọ́ kan ọmọ ilé ẹ̀kọ́ Rufus Giwa Polytechnic èyí tó wà ní Ọ̀wọ̀. wọ́n pe orúkọ akẹ́kọ̀ọ́ náà ní Òjó Peter ṣùgbọ́n báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi síkùn òfin wọ́n ti fi mú ikọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún. ìwé ìròyìn Punch ló pọ̀nchẹ́ ẹ lọ́mọ kẹyẹ wò níbẹ̀. naam ẹ já súnmọ́ àwọn ará ilé báyìí nítorí àkókò wa 070477064 07047 7064. ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. so kọyìn bọlẹ tí ń pè. ọmọ ìyá náà láti ilé obì. ẹ káàárọ̀ o. àpèjọ. naam. Ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ni o.
àmín o. tí ọmọ alápàtà fi ń jẹgun níbi tí iná adé dúró yìí táwọn kan tún sọ pé àwọn ń gbádùn rẹ̀ níbì kan pé kán tún bá àwọn ṣàfikún rẹ̀. Togo nìyẹn. ṣé ìdùnnú fẹ́ kó jẹ́ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà àbí ìbànújẹ́? ọlọ́run ṣàánú wa o, ọlọ́run bá tún orílẹ̀-èdè wa ṣe. àmín o ẹ ṣeun. 070477064 07047 7064. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà o. ẹ káàárọ̀ yìí o kọ́ yín bọ̀lẹ́ tí ń pè. yes alade ló ń sọ̀rọ̀ ọmọ yẹn lẹ́rẹ́ láti gàngàn. mr alade à ń gbọ́ yín o. yes sà. so ká dúpẹ́ lọ́wọ́ àwọn ará Sokoto pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n jáde. irú àwọn yẹn báyìí bá ń jáde ní nàìjíríà àwọn bandits yẹn àwọn náà wọ́n máa sá. so ká dúpẹ́ lọ́wọ́ púpọ̀ ẹ ṣé o. iléeṣẹ́ jíjẹ òní bàjẹ́ o. ẹ ṣé o. ẹ ṣeun gan. lójú òpó ayélujára Yusuf Fọlárànmí wọn kí wa Amos Adébárẹ̀ àwọn náà wọ́n ti kí wa láàárọ̀ yìí Ismail Ayuba Sunday Dayo wọn kí wa. 07047 hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. níbo ní bàjẹ́ o. ẹ ṣé o Mr. Wálé. Wálé ọmọlówó aṣí láti aṣíkìndọ̀m lókè o. ẹ ṣé o. lórí ọ̀rọ̀ ọ̀nẹ́ nígbà táwa rí orílẹ̀-èdè kékeré kan táwọn wá sọ pé ní àwọn kódà gẹ̀ ìwọ̀nba táwọn rà àwọn gbàgbẹ́ àwọn tún fẹ́ rà fún àwa tá a sì lọ́jà àwa làwọn arímẹ́lò ara yìí. nígbà tí Togo fi sọ pé àwọn fẹ́ rà sí àwọn lónìí dáadáa kí ni ìṣẹ̀lẹ̀ tó fi rí báyìí. téèyàn máa ta ọjà fúnra rẹ̀ àwa là ń pòdùsì nǹkan lọ́dọ̀ wa káwá sọ pé àwa là enjoy nǹkan àwọn tí ń rà lọ́dọ̀ wa ni wọ́n enjoy rẹ̀ àrò ààrẹ o àti gbogbo àwọn tó wà nídìí ètò wọ́n bá ṣe é ṣe tó bá jẹ́ pé àgbẹ̀fọ́lẹ́dẹ̀ mi ni wọ́n á máa gbádùn àwa ta ni nǹkan ẹja gbádùn wa o ẹja ní bàjẹ́ o ó tó gẹ́ àgbádùn náà rárá o Wálé ọmọlówó aṣí látàjì ti dọ̀ lókè. ẹ ṣé o. irú ọ̀rọ̀ iná yìí níbo làwọn tí wọ́n ra àwọn gan níbo wọ́n ti mú ní. àdéhùn yẹn àárín àwọn àtijọba ló wà. ìgbà tí mo rí ìròyìn yìí mo sì ń wò mo sì tún wò. àárín àwọn àtijọba ló wà that's Nigerian for you. orílẹ̀-èdè yìí ṣe rí nù. kì í ṣe àsìkò yìí ó ti wà ní àdéhùn láti ọjọ́ tó pẹ́ kì í ṣàsìkò. Akínwùmí Abọ́sẹ̀dé lójú òpó ayélujára àwọn náà wọ́n ń kí wa Najir Nasirulai Taiwo Anegilaje wọ́n ń kí wa Akíntúndé Sulaiman Alhaji Ládé ẹ̀kú ojúmọ́ Bámikárere Fẹ́mi wọ́n ń kí wa. 07047 7064. hello ẹ káàárọ̀. hello ẹ̀kú ojúmọ́ o. 07047 7064 07047 7064 náà lójú òkú tí ẹ fi pè. lójú òpó ayélujára Bánjí Àyànládé àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí Ìdòwú Ọmọ́tọ́ṣọ́ wọ́n ń kí wa lójú òpó ayélujára. 07047 7064 07047 7064. hello ẹ káàárọ̀ yìí o. ẹ máa káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. ọkọ yín obìnrin tí ń pè. olórí àjàlẹ́mọ láti Ògùn stéètì ayétòrò ni wa. à ń gbọ́ yín sà. ó dàbí pé àwa máa lọ Tógò yẹn bí àárín oṣù kan sáàrin oṣù méjì. ìjẹ́ ìbéèrè yẹn Kanji ni wọ́n ti mú náà. tó ṣé ìgbà tẹ́ lọ sí Togo iná wọn dúró lóòótọ́. ní orúkọ Ọlọ́run alààyè tá a bá lójọ́ tọ́ra máa gbé sìmẹ́ǹtì lọ́bẹ̀ tá a bá lójọ́ mẹ́ta ìjọ márùn-ún àti ẹ̀mí rí kí iná yẹn ṣẹ́jú rárá. a sì máa béèrè lọ́wọ́ wọn ní àwa la mọ̀ bá a ṣe ń tò ní Nàìjíríà pé Nàìjíríà làwọn ti ń ra iná. kí ni gbogbo ìwọ ọlọ́mọ máa fìyà jẹ wá o orílẹ̀-èdè wa yìí máa ń fìyà jẹ wá o ọlọ́wọ́ gbà wá sá. ó dàbọ̀ o. ó ti dà á jẹ́ pé kò sí irọ́ nínú ìròyìn wọn. náà kò sí irọ́ ń bẹ̀. kò kéé tiẹ̀ sí irọ́ nínú ìròyìn tí tá a mọ̀ ń kà tẹ́lẹ̀ ṣùgbọ́n eléyìí ó tún rí bákan ṣùgbọ́n bàbá àwọn tún jẹ́rìí sí wípé ọ̀dà. hello abẹ́rẹ́kẹ́rẹ́ ó bí o. ẹ káàárọ̀ o. káàárọ̀ o iléeṣẹ́ super mi nígbà ríjẹ́ o. àmín ẹ ṣé o kọ́ ibẹ̀ tí ń pè. ọ̀rọ̀ ìpàdé tí àwọn ọdẹ ṣe tí wọ́n mú àwọn ará abúlé ká sí bulẹ̀ mo rọ ààrẹ wa kí wọ́n gba àwọn ọdẹ ìbílẹ̀ àti state police kọjá kọ́sọ́ọ̀sì police special custom police kí wọ́n gbà wọ́n. àìmọ̀bí tá à ń lọ Tinubu ló sì wà ń bẹ̀ ní ìsín
ìjọba nàìjíríà ò ní wo fọ́rọ́ gbogbo àwọn former president irú àwọn tó wọn ti sájẹ láìpẹ́ yìí àtàwọn ọbásanjọ́ àti babangida àfọwọ́wọ́wọ́ lọ́wọ́ bímọ o kò ní bàjẹ́ lórí tinubu tiwa yóò nàìjíríà. ẹ ṣe o 070477064 070477064 náà lójú òpó tẹ́yìn náà fi pè tẹ́yìn fi dá sí 070477064 070477064. lójú òpó ayélujára alábẹ́lú suliat kò fòrọ̀ láwọn ń ké wa sohaib adéwálé. hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o. hello 070477064 07047. hello. Hey. abọ́sẹ̀dé òkunlọ́lá wọ́n ń kí wa ai tohib ọmọ sheu àwọn náà wọ́n ń kí wa ní àárọ̀ yìí janet kọ́hìndé wọ́n ń kí wa lójú òpó ayélujára bẹ́ẹ̀ ni olórí adéròǹkẹ́ ìrókò àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí wọ́n ní wẹ́ẹ́dọ̀nsà ẹ ṣé o juliet olúwàbùnmi wọ́n ní good morning sir. 070477064 ojú òpó yẹn ni ò tọ́ o kò ń ṣe àwa o 070477064 070477064 ẹ máa gbìyànjú ẹ o. jẹ́mi yọ àbáyọ̀mí john lójú òpó ayélujára wọn kí wa ọláwóore jẹ̀lílẹ̀ ajíbọ́lá àwọn náà wọn kí wa láàárọ̀ yìí ọ̀kan làwọn gàfàr wọn ti kí wa ìṣọ̀lá adébárẹ̀ àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. orúkọ yín bulẹ̀ tí ń pè. àpò ojúmọ́. ojúmọ́ ni orúkọ yín sá. orúkọ yín bulẹ̀ tí ń pè. ẹni jogún alálàtọ̀yọ̀. láti ìlú Ọ̀yọ́ à ń gbọ́ yín sá. ọ̀rọ̀ nípa àwọn ní àwọn àyí ni. ok. ṣé káwọn Togo ní iná táwọn ìtọ́jẹ pé ọ̀wọ́ ẹni tá a ní iná lọ́dọ̀ tá a ní iná tí àwọn ìjọba wa ń dààmú wa báyìí fún. ẹ ló sà. àgbà pẹ̀lú ní ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ dákun ẹ bá wà bẹ̀ wọ́n ẹ̀yin náà la lè rántí wọn torí gbogbo. ó náà lẹ́yìn náà ti ń sọ mọ́ gbọ́ ti yín náà. ìjọba ń gbọ́ yín kò ní ìdí kásẹ̀ tí mo rẹ́ nìkan mọ́ ẹ ti sọ̀rọ̀ jáde báyìí. torí kẹ́ ẹ lè sọ̀rọ̀ direct náà la fi máa ń ṣojú òpó lẹ̀ tó yẹ pé àwa ni a fẹ́ máa dá sọ ni àní ṣojú òpó lẹ̀ ṣùgbọ́n a wò ó pé ẹ̀yin náà lè ní tẹ́ ẹ fẹ́ sọ fúnjọba ìdí rẹ̀ gangan nu tá a fi máa ń ṣojú òpó lẹ̀ so tẹ́ bá ti wá fẹ́ sọ ẹ má tún wá rán àwa mọ́. ẹ sọ direct ìjọba ń gbọ́ yín. hello. Ọláníyì ló ń sọ̀rọ̀ láti lè rọ̀. yes I'm going Mr. Ọláníyì. óbì o. ẹ bọ̀ káàárọ̀ yìí. abẹ́rẹ́ kéré. ẹ káàbọ̀. ẹ máa kó àmójúbà rẹ sí. àmójúbà kí ni. ẹ kó àmójúbà ráìsì yìí. níbo ẹ ti rí. ráìsì ìbára ní jẹ ráìsì mọ́ ni ráìsì ni wọ́n ti kó dé yìí. sán fún yín ni. ibi wọn náà lọ kàrò yín ráìsì. wọ́n ti tọ́jú sí iná bẹ́ẹ̀ náà lẹ kàrò yá ni. wọ́n kọ́ ni. wọ́n ti tọ́jú sí iná. wọ́n fún wa sáà sọ fọ́dọ̀ àwọn òsín bẹ́ẹ̀ o. ẹ dénú o sáà sọ fọ́dọ̀ wa ni wọ́n ti fún pín ní. láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò dọ́dọ̀ yín. ok ẹ kú iṣẹ́ ẹ kú kò sí wàhálà. ètò lágbára ọlọ́run ní bí ó bàjẹ́. ẹ lórí ọ̀rọ̀ nẹ́pà tí kákan máa jẹnu wáyà lásán ni. tó láti wọ́n déyẹ̀ bá fowó rà tí ẹ̀yẹ́ máa fowó lójú tó máa kọ lójú. wọ́n rà ní náà. ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ti ṣe ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ti ṣe orílẹ̀-èdè táwọn tẹ́ lọ́wọ́ gbàdúrà wa o. àbí. ṣáwa lè sọ pé irọ́ lẹ́nu yìí pa ṣùgbọ́n ṣé àwọn ọmọ nàìjíríà náà ń lo ní ọ̀fẹ́ ni. ṣé wàá lo ní ọ̀fẹ́ ni. ṣé bẹ́ẹ̀ ń sanwó ni. àwọn yẹn náà sanwó wọn ló lọ́fẹ̀ẹ́. ṣé bí nàìjíríà náà ń sanwó ni. ok ó ṣeé ṣe kówó kan pọ̀ jù kan lọ o. ìyẹn tún wà. ẹ ló ó kọ́ ẹni fẹ́ sanwó ẹni fẹ́ sanwó fáwọn. ẹ ló ẹ káàárọ̀. ẹ pé ètò. ẹ káàárọ̀. ẹ ìbílẹ̀ tí ń pè. àbúrò yín alájí anúrà ni wọn. alájí ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ pé ètò. yes sà. ilé iṣẹ́ wa ò ní bàjẹ́ o. àmín o.
ẹ̀yin lẹ́yìn kọ̀ yẹ kọ́ ọmọ ẹlẹ́rìn ọmọ ajé egun o egun là ń jẹ èmi náà ti lọ lòmìnirí tí mo lo bíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀. tí wọ́n fi kí wọ́n lẹ́gbàá fẹ́ lọ lọ́la wọ́n ti máa fi yago báyìí náà lọ wákàtí báyìí làwọn ó sì dá padà wákàtí náà ni ó sì dá padà. ó gbọ́dọ̀ wọn bá wà ní Nàìjíríà o. àmì o ẹ ṣe o kí ló dé jẹ́ yá kí n bí ọ́ kí ló dé tẹ̀yìn ọmọ Nàìjíríà tẹ̀yìn fẹ́ san owó ná. ẹ náà ni ẹ fẹ́ràn ọ̀fẹ́ ni ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ fẹ́ràn kíjọ bó sàmọ̀ sí ogbẹ́ lọ́fẹ̀ẹ́. kí ló dé tẹ̀yìn fẹ́ san owó ná. sórí láwọn apá ibì kan mo lọ sí ìgbà tí mo lọ sí Ìlọrin ó lé apá ibì kan wọ́n pe agbègbè yẹn ní Amọ́yọ̀ nílọrin sórí ilé yẹn kó jẹ́ ilé oníyàrá kan gbogbo wọn náà lo prepaid so gbogbo kó jẹ́ ilé oníyàrá kan mo kàn fi sọ ni pé kò sí bí lè ṣe lè kéré tó wọ́n ń lo prepaid so wáyé ládùúgbò yẹn iná ọbẹ̀ ò kí ń lọ nítorí pé wọ́n ń sanwó tí wọ́n ń lò so tí náà bá wà ládùúgbò ọ̀rẹ́ mi tí mo lọ kí táìmù yẹn ṣejú mi ló fi sọ pé jẹ́ kóun sáré lọ recharge ó ní 15 yẹn ó ní 15 yẹn pé alẹ́ nìkan lòun ó fi lò ó so mọ̀ pé ó ń sanwó tí ń lò bí recharge card ni bẹ́ẹ̀ni so àwọn nǹkan yẹn tó yẹ pé wọ́n ń ṣe tó yẹ pé àwọn ló yẹ kó jẹ́ kí prepaid ò kárí bẹ́ẹ̀ni tí prepaid bá ti kárí ẹ mọ̀ tà fún wa ẹ kó fún wa lọ́fẹ̀ẹ́ káwa mọ̀ kẹwàá máa yọ owó bíi káàdì. gẹ́gẹ́ bí nǹkan tí èmi sọ gẹ́gẹ́ bí oníròyìn mo ń sọ̀rọ̀ yẹn lánàá pẹ̀lú bàbá wa kan ó dá ipò sojú abẹ́rẹ́ kéré náà nípa ọ̀rọ̀ Adélábù ṣẹ́rí gbogbo nǹkan yẹn kò kan Adélábù jùjùjù ṣùgbọ́n òye àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni pé ìgbà tó jẹ́ minister for power òun ni yóò mọ̀ tán náà rọ́ kò kan kódà ìwọ̀nba lẹ́yìn pé kó propose síwájú ààrẹ àtàwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe so tí wọ́n bá ti propose lára àwọn iṣẹ́ tí ẹ̀tọ́ ìpèsè rẹ̀ yọ ni tọ́ ìpè kìíní yẹn ṣẹlẹ̀ ní tíṣẹ́ yẹn yọ àwọn èèyàn ní mọ̀ sọ nǹkan tí wọ́n sọ pa Adélábù yìí nítorí pé ó ní kí wọ́n pín prepaid fún everybody lọ́fẹ̀ẹ́ tí wọ́n bá ti wá pín ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ń fi sórí ẹ̀ òun lẹ̀ ń lò tí ó bá ti tán tí 15 ẹ bá ti tán láàrin òru níbi aago 6 àdájí ni 15 ọ̀rẹ́ mi tán a sì ti mọ̀ pé a ti lò tán ní táìmù lálẹ́ ọba sì recharge 15 kó fi tán gbogbo kíní kó tán lálẹ́ kó ṣe gbogbo ẹ̀ owó rẹ̀ ń jó lọ ni àbí. so tí àwọn ìjọba gan tí wọ́n bá lè ronú from that angle táyé pé tí Adélábù fẹ́ ṣe ń gbà yẹn táyé pé ó padà generate dáadáa ni àǹfààní tiwa àǹfààní ìjọba ni torí yóò ní máa lo náà lọ́fẹ̀ẹ́. torí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nípa ọ̀rọ̀ iná Ọlọ́run gbọ́ amókun ẹ̀rọ ẹ̀ wọ́. ní wọ́n lókè lẹ́ ń wo ẹ̀ wò sálẹ̀. bí Adélábù bá kọ́ prepaid meter kalẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣé báwọn kan ní ó pin. bẹ́ẹ̀ ni. àwọn tí ó tún pin wọ́n tún mọ̀ ta wọ́n tún mọ̀ fi hà sí. bẹ́ẹ̀ kò tó ìyẹn wà náà ṣùgbọ́n tí wọ́n bá tiẹ̀ wá fẹ́ tà kìí ṣe gbogbo èèyàn wọ́n tà fún wọ́n máa tà fáwọn tó jẹ́ pé wọn ò lajú tó láwọn tó bá lajú àwọn mọ̀ gbèsè táwọn lè gbé àwọn lè pariwo wọ́n lè sẹ́ẹ̀tì kámẹ́rà ayé sì ṣe ayé kó sẹ́ẹ̀tì kámẹ́rà wájú rẹ kó di gbogbo yẹn ló ti di pìrìsẹ́ńtà nísìn. dáadáa àìmọye kámẹ́rà téèyàn tẹ́ pé wọn ò ní mọ́. kó sẹ́ẹ̀tì ẹ̀ síwájú rẹ kó máa sọ pé ládùúgbò báyìí o wọ́n ti ń sanwó wọ́n ti ṣe ṣùgbọ́n àwọn àkókò yẹn èèyàn téèyàn bá ń lo iná ó mọ̀ rí pé n tó ń rà òun sanwó ẹ̀. kí wá dúró pẹ̀lú gbogbo atótónu yìí sọ̀rọ̀ kí la lè ṣe sí báyìí. solution náà ni pé kíjọba ó pín prepaid tọ́jẹ́ pé ń dà ìjọba ló sì wà ṣùgbọ́n ìjọba ní ìsìn ọ̀rọ̀ ìpín ti privatize ẹ̀ ní ìsìn wọ́n ti láti enlight àwọn èèyàn gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ behind the scene lánàá wọ́n ní wọ́n ti centralize iná ló jẹ́ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni yóò máa mójútó ìpínlẹ̀ ni ó fà lé àwọn aládàáni lọ́wọ́ táwọn aládàáni ó máa generate iná àwọn ìpínlẹ̀ Èkó ti ń kí gómìnà wọn pé wọ́n ṣe torí kíní yẹn gómìnà ìpínlẹ̀ Èkó ti ṣe ìpínlẹ̀ Abia àwọn náà ti gbégbèsè rẹ̀ lára àwọn ìpínlẹ̀ méjì tí mo lè sọ categorically pé wọ́n ti gbégbèsè rẹ̀ nìyẹn so tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lásìkò yẹn tí wọ́n bá fi lè decentralize àbí bó wọ́n ṣe lo ìbò yẹn tí wọ́n bá fi lè gbé wá sí ìpínlẹ̀ ẹ ti mọ̀ pé nẹ́tẹ̀ fẹ́ máa lo owó gegere ni. ẹ sì mọ orí náà lò àbí. bàbá ẹ lò ná ṣùgbọ́n ìtàwọn èèyàn mọ̀ ni pé owó gegere la máa san ṣùgbọ́n àrìnà lò. tó ṣé yóò wá pé wa yóò pé àwọn ará ìlú. ẹ náà ó ṣe mọ̀ pé àwọn èèyàn ti wá mọ̀ wípé tó o bá ti rí náà lò ìwọ ló sanwó. náà. bóyá bí wọ́n ṣe ń ṣe ní Togo nìyẹn. tí àwọn èèyàn understand nìyẹn ní Togo àwọn owó kan wà tó jẹ́ pé wọ́n ń fara dí tó jẹ́ pé nínú ilé kọ̀ọ̀kan ẹ lè máa rí ní ládùúgbò àwọn ilé mi wà tí wọ́n bá sanwó ná ní Amọ́yọ̀ tí mo sọ yìí àìmọye ilé tó yẹ pọ́jọ́ mẹ́ta wà bẹ́ẹ̀ tí náà ò ní tàn bẹ́ẹ̀. tó bá wo àwọn fọ́nrán fídíò ní ilẹ̀ òkèèrè
àwọn ọmọ orílẹ̀-èdè wa tí wọ́n wà lọ́hùn. ó mọ iye owó tán san ni. bí wọ́n bá rí iná ó pa ní wọ́n tètè lọ pa iná yẹ ẹ̀ ló ẹ̀ pa. bẹ́ẹ̀ bá wọlé ní ìlú òyìnbó tí bàbá tó ń sanwó ilé tó ń san mọ́gẹ́jì lóṣooṣù tó bá wọnú ilé tó bá rí i pé iná wà títàn yóò mọ̀ pariwo ni. ta ló tan náà yìí ọmọ kan dìdí fẹ́ fi ṣe prank fún dádì rẹ̀ ló bá tan náà gbogbo ẹ̀ lẹ̀ àti inú mọ́tò bàbá ti ń pariwo bọ̀ ó ń gbèsè lọ́mọ yìí ó mo rò bára àbàdàn bàbá wa. voice tí mo gbọ́ yẹn mo sound Ìbàdàn bẹ̀ bàbá ni ó ń gbèsè lọ́mọ yìí yóò dàbí padà ó kó 070. sẹ́yìn àwọn ìlú táwọn sọ pé wọ́n ń gbádùn náà wọ́n ń sanwó rẹ̀ ní o wọ́n ń sanwó rẹ̀ ṣùgbọ́n tí orílẹ̀-èdè Nàìjíríà táwa náà bá ti lajú débi pé ní tá a bá ń rà sáà lè sanwó ẹ̀ torí ibi tó orílẹ̀-èdè Nàìjíríà padà ń lọ nìyẹn àwa ni ká pọ̀ ojú lọ́nà so bó ṣe jẹ́ nìyẹn 070477064. hello. yes ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè. èmi ní masala wani ní sáyẹ̀dì Adékúnlé. yes ẹ̀yin tẹ́ fi ń gbọ́ alẹ́ o. torí gbogbo jẹ́jẹ́ ń sọ nínú ìjọba Nàìjíríà ọ̀fẹ́ ṣẹ̀ owó wà láàyè lórí tó gbọ́dọ̀ ń gbariwo tó gbọ́ ọ̀rọ̀ anẹ́lọ́wọ́ Nàìjíríà tó bá àjọṣe wọn ni. partnership. àjọṣe wọn ni torí fún àǹfààní Nàìjíríà ń rí àǹfààní lára Togo. bí èwo láti wájà lẹ́yìn. ọmọ Togo lẹ́yìn. ó yá láti wá bí àǹfààní wo ni Nàìjíríà ń jẹ jàre. sórí ǹjẹ́ tó ti wà ń bẹ̀ wọ́n fi hẹ̀ sí Nàìjíríà ìjọba Nàìjíríà tẹ́lẹ̀ fún ìbẹ̀rẹ̀ tó kò ní mẹ́. torí kìíní NEPA Togo àwọn ọ̀gá kiri tí táwọn fẹ́ lọ gba owó. torí ibi tíjọ́ NEPA jókòó ń bẹ̀ ni àwọn àtọ́gbà á lọ sẹ́wó fún wọn. ok torí lóṣù ó ní ìgbésẹ̀ àṣẹ lóṣù. ok fún mẹ́jọba sílẹ̀ wa ò ní lọ. ok kò sì ní sí ní ìdààmú rárá. ara tá à ń sọ náà nìyẹn. torí nísìnyí níbi tí wọ́n wà ní Nàìjíríà yìí kò rí ìsísí ẹ̀. àìrùdò mi lò ní láàrin oṣù mẹ́ta àwọn ò ní fẹsẹ̀ rárá ẹ̀ ti gbà wọ́n. kò sì mẹ́yìn la ara Togo. nípa ò ní mú ní wá nípa ò ní ẹgbẹ́. hello bọ̀dá. hello. ẹ jọ mo wá fẹ́ béèrè kan àlàyé yẹn ti yé wa ẹ ní Nàìjíríà náà rí nǹkan gbà ká má bàa ṣì àwọn èèyàn lọ́nà èmi fẹ́ jẹ́ sọ nǹkan kan àbí méjì tí Nàìjíríà náà ń gbà lọ́wọ́ orílẹ̀-èdè Togo so láti má jẹ́ ká ṣì àwọn èèyàn lọ́nà. àkọ́kọ́ nìyí ẹ dáhùn eléhùn náà. sọ ní ǹjẹ́ tí Nàìjíríà ń gbà ń bẹ̀. ó wà àgbáyé nìkan nípa àwọn obìnrin owó lọ́wọ́ wa owó wa ń tètè yíyọ táwọn lè fi di ọ̀nà ìbòmí. ok owó tí ẹ̀ ń san fún ìtẹ́ ìrà àbí. bẹ́ẹ̀ni. ẹ̀rọ àjọ ń tajà nìyẹn Nàìjíríà ò gba nǹkan kan lọ́wọ́ yín bẹ́ẹ̀ yẹn. so iná ni wọ́n fi sọ pé àwọn ra iná. àjọ tajà rajà nìyẹn. bẹ́ẹ̀ náà sọ ní àdá ní sọ̀rọ̀ mi ṣe. ok torí ẹ̀ náà sọ̀rọ̀ nítorí àrà torí torí pé wọ́n jọ jẹ́ oníbàárà síra wọn. bẹ́ẹ̀ni. ẹ ṣeun olóòníbèrè àbí. wọ́n ti padà dáhùn torí wọ́n kọ́ sọ pé Togo ọ̀ra ná. ẹ ṣe. ṣùgbọ́n wọ́n ti sọ pé wọ́n ra ìròyìn sọ pé wọ́n ra iná wọ́n sì sọ iye kílówàtì tí wọ́n rà. bẹ́ẹ̀ni bí gbogbo ìwé ìròyìn ṣe gbé nìyẹn. so wo ọ̀rọ̀ kan tí ẹni tí wọ́n pè yìí wo ọ̀rọ̀ kan tó sọ tẹ́ pé ó wú ni lórí púpọ̀. kìí ṣe pé NEPA ni ó wàá gba owó. àwọn làwọn ó lọ dàbí fún wọn. báńkì. ṣé mo pé n táwọn sọ náà nìyẹn. tó mọ̀ yí pé àwọn báńkì ó wà ní ọ́fíìsì wọn bó bá fẹ́ powó mọ́ ó lọ síbẹ̀ ni. kọ́ lọ́rọ̀ sí pọ̀ lọ́dọ̀ tí wàá ń bì í. nífẹ̀ẹ́ sanwó ẹ̀yin náà bá rí sórí fóònù káàdì tá à ń lò lórí fóònù tí ẹ bá ṣe pé wọ́n ṣe ń dandan pé kéèyàn ó lọ máa rà tẹ́lómi bá ní àǹfààní pé kó máa bypass káàdì ni. àwọn ọmọ kódà wọ́n ti ń dọ́gbọ́n àwọn míì ń dọ́gbọ́n rẹ̀. wọ́n dọ́gbọ́n data ẹnìjọ́ kan lẹ́nìkan á dì mí sí gúrùpù kí n máa tá a fẹ́ ra data ní iye kan ní ẹ ṣáàjẹ́ máa rà bí mo ṣe ń ra yìí. wọ́n padà fi wọ́kọ̀ méjì tí sípò bá ṣe fún ọ. má dáhùn kí n drop nọ́mbà mi kí n máa fi ra data kí n máa ṣe kiri kan ẹ ṣáàjẹ́ máa rà bí mo ṣe ń ra yìí. hello yes. Ọláníyì ló tún padà wá láti lérò. ẹ káàbọ̀ Mr. Ọláníyì pé yín náà lágbé kan ìlábàlá yìí.
ṣe rí ọ̀rọ̀ náà fẹ́ sọ tí iná bá wà kò sẹ́ni tí ò ní sanwó ṣé wẹ́dà tó mọye tó ń fẹ́ra dísù ni ní wà ni ò ní sanwó ṣùgbọ́n kò síná tí wọ́n bá fún wa ní prepaid tá à ń wí náà tá a bá rí ná irọ́ náà ni. irọ́ ìgbà tán ti bọ̀ kọjá làwọn ń tà wọ́n ò fi ná lẹ̀. ọjà arọ́wò lọ́jà tó ń tà gbàjó. ẹ̀sà láwọn àdúgbò bíi tí prepaid wà dáadáa wọ́n ń lo nọ́mbẹ̀ àdúgbò tí ìjọba tí wọ́n bá ti mọ̀ pé prepaid wà ń bẹ̀ èmi àdúgbò bíi tí mò ń gbé nìbàdàn kó tó di pé prepaid pọ̀ ń bẹ̀ àìníná ṣùgbọ́n gbà prepaid ti pọ̀ wọ́n ti mọ̀ pé táwọn bá tà làwọn ó gbà. so àti gbọ́ tí àárín tí ẹ̀ kún ó kó wá prepaid wá. tí wọ́n bá gbé sí ọ̀dọ̀ àwọn aládàáni ẹ mọ̀ gba prepaid ẹ mọ̀ sanwó. àbí ẹ wà nílé gba ìpè kankan mọ́ ní abala yìí inú mi ó dùn tó àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ní abala ètò iná mọ̀nàmọ́ná tí wọ́n bá ti lè pè wọlé ẹ bá lè pè wọlé àbí kẹ̀ tẹ́ ẹ bá lè kàn sí wa lẹ́yìn ètò ká wá ètò kan bóyá sọ̀rọ̀ sókè. wọ́n ti sọ pé àwọn ò ní wá. wọ́n làwọn ò ní wá. kílẹ̀ tán làwọn ò ní wá. àwọn kan wọ́n wá bá wa ní bí èmi àti ìtura wà ní orí ìròyìn ní ọjọ́ òun à ń sọ̀rọ̀ nípa àwọn pé kí ló tiẹ̀ fa gan Minister for Power olóyè Adélábù wọ́n wá síbí wọ́n sì ṣe àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú iná òkè o àti gbogbo ẹ̀ bó ṣe lọ ṣùgbọ́n lẹ́yìn eléyìí àrínàmọ́ a wá wà lórí àjímọ́ná lọ́jọ́ òun à ń sọ̀rọ̀ dé ọ̀dọ̀ àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná lẹ́yìn ìgbà tá a parí ètò ni àwọn Mr. Saheed Ọ̀sẹ́yàwó nọ́mbà mi lẹ́ ń pè o lè gbé o. ni àwọn tó wà ní ibi iṣẹ́ mọ̀nàmọ́ná lókè o ni wọ́n wá sí ọ́fíìsì wa ń bí iwájú ìta níbẹ̀ ni wọ́n ti sọ pé àwọn ò ní wá ìdí tí àwọn òfin nílé wá ni wípé àwọn ìgbìmọ̀ kan wà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná nílùú tá a wà yìí pé àwọn ni wọ́n lè wá pé gbogbo nǹkan tí ń lọ àti nǹkan tó fà á àti nǹkan tó ṣokùnfà ẹ̀ ni wọ́n mọ̀ ń pa ẹ̀. ọwọ́ àwọn yẹn náà wà ní ó wà a jẹ́ pé àwọn ìgbìmọ̀ tí wọ́n wà níbi igun iná mọ̀nàmọ́ná ní sorry o ẹ má bínú o ẹ dákun ẹja èèyàn méjì ló pè mí láti ṣe nǹkan ọlọ́mọdé àrí kò sí dáadáa àmọ́ tí wọ́n fẹ́ wí. now ẹ jẹ́ ká bọ́ sí abala eléyìí tí ó kàn lórí ètò fún ti àárọ̀ yìí 07047 abala fìjìláńtẹ́ òun náà ni a wà báyìí torí àkókò wa ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ. ọ̀rọ̀ iná tí a tẹnumọ́ yìí ló ti gbà wá lákòókò púpọ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n lára àwọn nǹkan tí oúnjẹ àwọn aráàlú lógún jù lásìkò yìí tí wọ́n bá sọ pé tádùúgbò kan bá sọ pé òun gbádùn ná lórílẹ̀‐èdè Nàìjíríà nísìn bí àwọn àdúgbò bíi tí wọ́n ti gbé gbèsè tí wọ́n sọ pé kí wọ́n gbé òun náà ni ó ń gbádùn ná láwọn ìpínlẹ̀ tí wọ́n ti ní wọ́n gbé gbèsè 07047 hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ sọ kọ́ yín bọ́lẹ̀ tí ń pè. ẹnjìnìà agbọ́nmágbọ́n láti ìlú ayéṣòro. yes sir à ń gbọ́ sir ẹnjìnìà ọ̀rọ̀ ètò ààbò. ọ̀rọ̀ ètò ààbò ọ̀nà tí ó gba ayéṣòro jáde sílé ìrò yẹn níbi orí òkè ọ̀làbàtà yẹn a dúpẹ́ pé ọ̀nà ìbùkún àná wọn ti gbìyànjú wọn ṣe díẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n kí wọ́n bá ṣe torí òkè yẹn. ìgbìyànjú wo ni wọ́n ṣe wọ́n fa ni àbí wọ́n gbà. irú ìgbìyànjú wo ni wọ́n ṣe lórí ọjọ́ ọ̀nà yẹn. nítorí òkè yẹn tó ti fọ́ ibi tó fọ́ yẹn náà bá fẹ́ ọkọ̀ méjì ò lè pàdé níbẹ̀ kódà ọkọ̀ àti machine ò lè pàdé níbẹ̀ tó fún wọn bá ṣe tó yẹ kó bá da kí kálukú ń tètè yá ríbi kọjá ìbá rọrùn fún wọn dẹ́kun wọn bá bí wọn bá wọlé. ẹ sọ pé wọ́n ṣe ìgbìyànjú wo ni wọ́n ṣe. ìgbìyànjú tí wọ́n ṣe wọ́n bu yẹ̀pẹ̀ sí wọ́n bu yẹ̀pẹ̀ sí ṣùgbọ́n kò tí ì rọrùn tó láti gbà kọjá. ó dà wọ́n bá gbìyànjú rẹ̀. ẹ náà lẹ ti gbọ́ àwọn ọ̀nàrẹ́bù akínyìn ẹ ṣe ìwọ̀nba yèpẹ̀tẹ́ bù ṣùgbọ́n wọ́n tún ní àwọn èèyàn wọ́n sì ní bí náà ò bá tán lásọ ẹ̀jẹ̀ yìí tán lè kán wọ́n ní ẹ dákun o ibi tẹ́ bá wọn ṣe ó kù báyìí ní ìbárò pé kò tí ì ṣe tó nítorí àlàáfíà àwọn aráàlú òun náà ni wọ́n fi yàn yín síbẹ̀ 070477064 070477064 òun náà lójú òpó tí ẹ fi pè 07047
7064 ọ̀rọ̀ ètò ààbò òun náà ni abala ilé yìí tá a wà báyìí ẹ dákun tẹ́ ẹ bá rí nǹkan ládùúgbò yín jẹ́ kí a sọ fún ẹnjìníà tí wọ́n pè yìí wípé tí wọ́n bá ráyè kan lè yọjú sí wa ní ibí yìí kí wọ́n wá gba ẹ̀bùn o torí àwọn tó kọ́kọ́ pè láti ibi àjímọ́ná ló yẹ ká fún ṣùgbọ́n ó sàmì fẹ́rẹ́ so ká gbé láti ọ̀dọ̀ ẹnjìníà ẹ wá gba sweet bitter ní ọ̀dọ̀ mi. 070 ṣe ti gbọ́ bá láti ìlú Lérò 070. Lérò ní àbí Ayétòrò òkè. Ṣayétòrò ni. Ayétòrò òkè. Ayétòrò òkè 07047 7064 07047 7064 náà lójú òpó tí ẹ fi pè tẹ́yìn náà tẹ́ fi dá sí pápá torí àkókò wa ojú òpó yìí ó ń ṣe mọ̀nàmọ́ná láàárọ̀ ń lọ yín padà ní 07047 7064. hello 07047 7064 ẹ máa gbìyànjú ẹ kí ọjọ́ òpin yẹn lórí bẹ́ẹ̀ o ẹ má bínú àwakọ́ o 07047 7064. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ kí o tó. àdúpẹ́. orúkọ yín bolẹ̀ tí ń pè. Mr. Adédòkun láti ilé ìrúwà ẹ káàbọ̀. Yes. Àmín. ẹni tí wọ́n bá lè fi ìpè jẹ́ fún wa lọ́fẹ̀ẹ́ á pè àwọn mẹ́fà náà ìdílé ìlú ìfipá tó gbẹ́sọ̀ mi nìsín àtọ̀ nílẹ̀ ìfúgbò gbà ó lè rà fẹ́ sọ̀rọ̀ àti wa ibi yìí ẹgẹ́sẹ̀ ẹ̀mú tó ti ṣe ìdá bí fóònù sáńlò ni ẹ̀ bá mi lóko máa tó fi jẹ́ láì rí ṣáàdì ẹ̀ kò lè lò náà ẹgẹ́sẹ̀ ó fẹ́ ìjọba náà ó má lè pé pèsè ìdájọ́ tó fi ń jẹ́ fún wa á pè ìbọ́sà ń gbọ́ pé ní ìsìnkárí náà ń ṣe owó òpó yín yẹn gan ó ń ráhùn. Mr. Adédòkun ṣe ti já wọn. ok àwọn tí kò ń bẹ o ojú òpó yẹn ń ráhùn láti ìlú Èrúwà. tó bá yẹ pé ẹ ní nọ́mbà mi lọ́wọ́ ẹ pè mí lẹ́yìn ètò ẹ ti jẹ ẹ̀bùn. ṣe gbọ́. 07047 7064. ẹ ló kọ yín bolẹ̀ tí ń pè o. ẹ bẹ́ẹ̀ káàrọ̀ mi o. ẹ mọ̀ káàárọ̀ yìí. abẹ́rẹ́kẹ́ adé mi ẹ kúṣẹ́ o. ẹ káàárọ̀ o. ẹ ní dààmú lágbára lọ. ẹ káàárọ̀. ìgbà àbò tí mo fẹ́ sọ ń pa ẹ̀ ẹ dákun ó jáde náà dìbò náà yẹn. àwọn kọ́sítọ́ọ̀mù ni mo fẹ́ rọ̀ torí bí wọ́n ṣe mẹ́rin wọ́n ti ṣe lọ́dọ̀ àǹfìní wèrèlé ìyàwó sọmi lọ́sọ̀ láti wèrèlé. wọ́n lé àwọn ọmọ oníláìsì bọ̀ láti ọ̀rẹ́ òkè odò báyìí gbogbo òun ìwé lẹ́wọ̀n yìnbọn ni wọ́n pa ọmọ méjì lọ́jọ́ yẹn. tó wọ́n máa ṣe sùúrù o èsì pé àwọn tó lọ sílẹ̀ lọ jalè ṣe ni wọ́n lọ ra jalè tó bá tẹ̀ gẹ́tò ògùnbọ̀ náà ṣe wọ́n sáré jí gbé lọ́hùn ìbọn ìjọba tí wọ́n gbébọn fún ọṣẹ́ tó ní kọ́ máa fi ṣe nìyẹn àwọn Boko Haram pọ̀ tí wọ́n ṣe gbébọn kọ́ lọ ìbọn sáré lé yẹn wọ́n máa ṣe sùúrù ìfipọ́ lọ́nbẹ wọn àwọn ọ̀gá wọn náà kí wọ́n bá wọn sọ̀rọ̀ kọ́ máa ṣe sùúrù kọ́ bá dé nìgboro wọ́n máa yìnbọn Nàìjíríà ò ní bàjẹ́ o àti ní dààmú iléeṣẹ́ yẹn wà ní jóná o ọ̀làlá haúlà ọ̀là kùwàtà ìlú abẹ́rẹ́ ilẹ̀ àti Mr. Oríyọmí àbí. Mr. Oríyọmí láti wéré. ẹ pè mí lẹ́yìn ètò ẹ̀yin náà ti jẹ ẹ̀bùn ṣe gbọ́ mẹ́ta ti pé. ẹ já gbé ìpè ẹyọ kan péré sí i kó tó di pé àmọ́ tàtà pínṣẹ̀ láàárọ̀ yìí 07047 7064 ìpè kan náà ló kù tí a gbé sí fún títí àárọ̀ yìí 07047 7064. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú ẹ̀ káàárọ̀. yes. abẹ́rẹ́ kéré adégbèsè ẹ̀ káàárọ̀. ẹ̀ káàárọ̀ ó kọ́ yín bọ̀lẹ́ tí ń pè o. ẹ̀gbẹ́sẹ̀ olùwà orúkọ mi ni Abẹ́gúndé Solomon láti ìbálẹ̀ ọjọ́ ìṣẹ́gun òkè. yes à ń gbọ́ yín yẹ bá a ṣe pápápá. ní tí èmi fẹ́ sọ nípa ti ọ̀rọ̀ ti àwọn custom tó ń sọ yìí nítorí ńgbẹ̀lú bá ti wọ̀lú ń gbòòrò báwo la ṣe máa kí ló dé tí èèyàn máa wá yìnbọn nínú ìgboro ó léwu wọ́n láti wọ ẹrù gẹ́gẹ́ ti wọ ìgboro wọ́n yẹ kí wọ́n máa ní sùúrù o Ọlọ́run Olódùmarè ò ní járí jàmbá o. àmín o ẹ ṣe wà ní ìrìjú báyìí lọ lórí ètò fún títí àárọ̀ yìí a nílé gba ìpè kankan mọ́ nítorí àkókò wa tẹ́ bá wojú aago ẹ̀ rí i pé ọjọ́ ọ̀hún ó ti lọ ẹ wo èmi àti yín á máa pàdé tó bá di aago 10 ní alẹ́ lórí ètò ìrírí olólùfẹ́ títí ìgbà náà Ọlárẹ̀wájú Álímì ló kọ mi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo pátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. ká tó máa lọ ká tó rọ àwọn ènìyàn wa ṣé ìwọ náà àkáǹtì 2 sí 3 mo tún ti gbà láàárọ̀ yìí. tí wọ́n ń sẹ́ndì sí ọ sẹ́ndì sí mi ok. pé ẹ jọ̀ọ́
anítẹ̀mí gan bá ní ẹ tí mo lè tẹ àkáǹtì sí bí mo ṣe wà yẹn pé àtòrí pé ó mọ kan ṣẹlẹ̀ èmi wò pé tán bá ti ń sẹ́ndì ẹ̀ sí wa yẹn kéèyàn náà mọ tẹ̀tẹ̀ yẹn sí wọn padà kéèyàn ó tẹ̀tẹ̀ yẹn náà sí wọn. ọ̀kàrẹ̀ àjọmọ̀ sẹ́ndì àkáǹtì nọ́mbà síra wọn báyìí tó kámọ̀ fẹlẹ́ yìí ṣe lọ. sórí àkáǹtì nọ́mbà tó wà lórí fóònù mi. àní méjì wọ́n tún sẹ́ndì sí mi láàárọ̀ yìí. bóyá torí pé ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ní gbọ́ ọlọ́run ò ní jẹ́ ẹ lè gbọ́ àdúrà àǹtí mi kan nù àǹtí mi ò ní ẹ òkú ní gbọ́ lágbára ọlọ́run ní gbọ́ kí ni ẹ ò ní gbọ́ pé nǹkan ṣe mí ni. abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi a ó tún jọ pàdé lórí àwọn ètò míì mò ń dágbére fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmídé bẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ìgbà kan ó dìgbà.